ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti ń mú àwọn ìròyìn tó jẹ́ ojúlówó wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé a ò ní mú àwọn ohun tí kì í ṣe òtítọ́ wá fún yín lórí ìkànnì yìí. Ẹ bá mi like, ẹ comment, ẹ share, ẹ bá mi pín káàkiri, ẹ jẹ́ ká jọ fídíò yìí. Oya, no be cho. Iru Ekun is there, no be cho. No be by mouth o. Eléyìí kì í sọ̀rọ̀ ẹnu lásán, no be cho. Congratulations sí gbogbo wa. Àwọn ọmọ Yorùbá tàtà, congratulations to us. Ẹjọ́ ta ló ti miss me? Who don't miss me? Ẹ kú ọjọ́ mẹ́ta. Ṣé dáadáa lẹ wà? Dáadáa lèmi náà wà. Yorùbá wu iṣẹ́ enjoy weekend yìí. A tún ti bọ́ sí weekdays, àsìkò iṣẹ́ tún ti bẹ̀rẹ̀. No be cho. Congratulations to us. Iru Ekun ni o. Iru Ekun ni sẹ́. Ẹ tẹ̀lé ń tó mọ̀nà. Follow no road o. You must follow no road o. Congratulations to us. A kú oríire. No be by mouth o. No be by ọmọge 5 million o. Oh God, na so the love reach. Bí fẹ́yìn ṣe tó lélẹ̀ ọmọ Yorùbá, congratulations, I love you guys. Mo nífẹ̀ẹ́ gbogbo ọmọ Yorùbá pátápátá. Wípé everybody àwọn èèyàn wọ́n fi ẹ̀mí wọn lélẹ̀. Àbúrò rẹ̀ ní ṣẹ̀mí ẹnì kankan nínú wa. Wípé ilẹ̀ Yorùbá yìí a gbọ́dọ̀ gbá ni. A gbọ́dọ̀ gbá ilẹ̀ Yorùbá tiwa ni o. Na we get am o. A gbọ́dọ̀ gbá ilẹ̀ Yorùbá wa padà ni o. Ọ̀gá ọmọ Yorùbá lórí ṣọ́ṣọ̀ṣọ́ o. Iru Ekun ni lọ́tún lósì níwájú lẹ́yìn ní everywhere nísìnyí Iru Ekun ó lápá bàjẹ́ ẹ wo tó bá ń gbọ́ ó ti ya pa. Ó gbọ́ ní tẹ́ ń sọ̀rọ̀ nípa Iru Ekun tẹ́ ń ṣẹnu yánmọ̀yánmọ́ online lẹ́wà ẹ lè máa jábọ́ online lẹ́wà táwa ríra lójúkojú wọn bí pọ́fàdà yíre o online lẹ́wà ẹ lè máa jábọ́. Iru Ekun ní sẹ́ ẹ sọ pé Àdìsá ní sẹ́ congratulations gbogbo wa dúpẹ́. The love is massive baby, the love is massive baby. Hey, congratulations wetin I don bá yín sọ wọ́n ní kọ́ lọ wá 50,000 ọmọ wa Sunday Igboho. Àdìsá ní sẹ́ God bless you ohun yẹn nìyẹn Mr. John God bless. Àdìsá ní sẹ́ òòṣà ní sẹ́ Ìgbòho ní sẹ́ ọba Tinubu ní ṣòro ìwọ́n ogun 50,000. Sunday ọmọ mi náà ní ẹ ṣùgbọ́n ṣo lè rí ọmọ ogun 50,000 tó bá mọ̀ pé ó fẹ́ ṣe Iru Ekun ṣo lè gẹ́ẹ̀tì bí àwọn ọmọ ogun 50,000 tí wọ́n lè tẹ̀lé ẹ. Ọ̀dà ṣẹ̀fẹ̀ gbọ́ òòṣà ní sẹ́ ó yá ẹ̀ka kọ́ iṣẹ́ òyìn náà ẹ̀yin tẹ̀ ń bú wa online lẹ́wà ẹ lè máa rí bọ́ online lẹ́wà tábà ríra lójúkojú aláìwọ̀n bí bàbá yín rè. Òòṣà ní sẹ́ orin yẹn nìyẹn òòṣà ní sẹ́ Àdìsá ní sẹ́ Ìgbòho ní sẹ́ Iru Ekun ní sẹ́ àìṣe bẹ̀rẹ̀ ní àwọn aláàánú sí àgbẹ̀yìn aláàánú sí àgẹ̀ngẹ̀ngẹ̀ sí àgẹ̀ngẹ̀ngẹ̀ sí àgẹ̀ngẹ̀ aláàánú sí àgbẹ̀yìn àìṣe bẹ̀rẹ̀ ní tí rí wọ́n never rí nǹkan kan tí rí nǹkan kan ló ń jẹ́ bẹ́ẹ̀ tí rí anything. Tinubu ní lọ́wọ́ 50,000 wà mí ní àṣà ò náà ó dà ẹ fẹ́ gbọ́ a tó máa play fídíò ó kẹ́yìn tèmi ẹ̀ka Yorùbá wuyì mo tún ti dé ọmọ ní ayé làgbé àbẹ̀ ni mo tún ti dé àfi òní wọ ọjà káyé má dà kó má mọ tiẹ̀ orí òní pọ̀ lọ́jà ká má mọ tẹ̀ ni. Dátì ẹ̀mọ̀ náà ń sọ o dátì ẹ̀mọ̀ náà ń wí dátì ẹ̀mọ̀ àwọn tí Yorùbá wuyì wọ́n dátì wọn mọ̀ burúkú èmi kan dá wọn mọ̀ bàjẹ́ mo lọ́ọ̀fù wọn dákú ẹ̀ mo yẹ lọ́ọ̀fù mi mo lọ́ọ̀fù ẹni lọ́ọ̀fù mi kẹ̀ èmi kò wá ní kó yín jẹ mo gbọ́ yín mu online lélẹ́yìí o ẹ̀ka kọ́kọ́ ṣeré eré náà ká kọ́ ṣeré ẹ̀yà tó ara ẹ̀ lóyà àdìsá èkó ló ń pè
Èkó ni o, Lagos Island, Èkó náà ń pè bí o. Àrẹ́gẹ́. Èkó náà ń pè bí o, àrẹ́gẹ́ wálé. Àrẹ́gẹ́ pẹ́ńsì ni mà, àrẹ́gẹ́ pẹ́ńsì ni mà. Ọlọ́run máa ṣáà. Àrẹ́gẹ́ pẹ́ńsì ni mà, ẹ ti rí bánà yẹn. Àsápamọ́ mọ́ ìyálàyà àwọn ìyálàyà anybody. Mo lẹ́gbẹ̀ẹ́ máa ṣe iṣó kí mo rà máa wá báyìí. Bí mo rà ṣe ń wá lórí YouTube yìí, mo ń gba ti yín bàjẹ́. Mo rà yẹn ń wá. Mo lẹ́gbẹ̀ẹ́ yẹn fún mi ní mo rà lórí YouTube yẹn. Mo rà yẹn ń wá. Ṣé ti rí Àrẹ́gẹ́ nìyẹn o? Àrẹ́gẹ́ pẹ́ńsì ni mà, àrẹ́gẹ́ pẹ́. Anywhere la wà. Anywhere. No more hiding, no more seek and find. Kò sí yẹn mọ́. It's plenty. It's what? It's plenty dànù. It's plenty bàjẹ́. Ó yà pa. Àrẹ́gẹ́. Àti jáde tán. Ṣó ìyàjọ máa ṣe ṣó yìí ni. Àti jáde tán. Iru Ekun. Àwọn náà gbangba wálé àìgbangba tálá wà. Pàrọ̀ tó tún di sáyẹn gan-an gbọ́ nǹkan kan. Everyone àti. Nígbà tí ẹ̀jẹ̀ yà àgbọ̀ anything. Akànbí chop is bàbá mi. Tó bá yẹ pé gbogbo àwọn tí ìjọba tó ti ń débẹ̀ ni wọ́n ṣe bí Tinubu ṣe ń ṣe yìí. Wípé ẹ defend ara yín. Àwọn apààyàn ò ní pọ̀ tó báyìí. Àwọn apààyàn wọn ò ní pọ̀ tó báyìí pé ẹ defend ara yín. Ẹ ṣe ni wọ́rọ̀ sí wọ́rọ̀, kọ̀rọ̀ sí kọ̀rọ̀. Ẹ defend ara yín. Tó máa ń ṣe bí Tinubu ṣe ṣe yìí nísìnyí, àwọn náà ti ìgbẹ́gbẹ́ náà ti wà ní fùrọ̀ wọn. Ẹ lọ wò di wọn Ọlọ́run. Aláwà láì. Ẹ máa rí ìgbẹ́. Iru Ekun ìtàláwà. Àwọn tó wà lórí show mi lẹ́yìn. God bless you guys. Inú mi ṣáà. Iru Ekun ìtàláwà. No more cho. No more waiting. No more cho. Tó bá tẹ́rí tó máa pa lórí mi. Wọn kì í débẹ̀, ò lè gbégẹ̀ sí. Wọn kì í débẹ̀, ò lè gbégẹ̀ sí. Tó bá gbégẹ̀ sí, wàá ṣẹ́ nígẹ̀. Gbangba láwa yìí. Iru Ekun ìtàláwà. Màchálà ni wá. Àgbọ̀n kankan. Olóyè sọ, àrẹ́gẹ́. Ṣé mo ti ṣe kọ̀ńdọ́tọ̀ rí? Ẹ̀rọ pàgbèrè ni mo ṣe l'Amẹ́ríkà. Iṣẹ́ àgbèrè ni mo ń ṣe. What is Iru Ekun in English? Me gbọ́ English. Nobody should ask me what is Iru Ekun in English. Mi ò gbọ́ English. Yorùbá tí mo gbọ́ ni mo fi sọ̀rọ̀ yẹn. Ọlọ́run kan ti yàgbẹ́ hajj, àwọn olùtún yàgbẹ́ ẹ ti bẹ̀rẹ̀. Ẹ má fà á ṣó ìjà ilẹ̀ ti ṣú. Mo fẹ́ bẹ̀ yín ni. Yorùbá wí fans ṣe pé ẹ mọ̀ jìjà lọ. Ọlọ́run kan ti ń yàgbẹ́ sára. Ìgbà àwọn olóyún yàgbẹ́ sára. Èmi ò mọ̀wọ́. Gbangbala àṣàtà Iru Ekun. Àṣà kì í ta ní kọ̀rọ̀. Gbangbala àṣàtà. Gẹ̀rẹ̀gẹ̀rẹ̀. Gbangbala àṣàtà. Àṣà kì í ta ní kọ̀rọ̀. Gbangbala àṣàtà. Gẹ̀rẹ̀gẹ̀rẹ̀. Ó ní Yorùbá wuyọ. All in your head. Orí ẹ̀ wà ń bẹ̀. Orí mi wà ń bẹ̀ burúkú. Gbangbala àṣàtà. Àṣà ò ta ní kọ̀rọ̀ Iru Ekun ní sẹ̀. Àrẹ́gẹ́. You don't miss me playing tema. Àrólé Oòduà tó bá ti dá wàhálà lẹ̀ lórí péjì yìí, tí àwọn yẹn bá fi lè rí kọ́mẹ́ǹtì yín, tó bá fi lè fọ́lọ̀ kọ́mẹ́ǹtì yín, Àrólé Oòduà màá sá lọ fún yín ni Ọlọ́run, màá sá lọ ní sẹ́ẹ̀ ká tó lọ síbẹ̀ yẹn ká kọ́kọ́ wò. Bàbá Tinubu ní kí Àdìsá kó lọ wá 50,000 àwọn ọmọ tó má lè fọ́lù ẹ̀ wá kó tó lè rí 50,000. How many months old ni a bí Iru Ekun? Ìjọ́ wo la bí Iru Ekun náà? Iru Ekun tó ti pé oṣù mẹ́ta tá bí Iru Ekun. A ti rí over 80,000. A ti rí over 80,000. Àwọn ti register fún Iru Ekun. Despite pé no payment tí ó àṣọ salary, àwọn ò ní salary tá fẹ́ fún yín.
a sì kọ́ àwọn èèyàn jọ ni lẹ́nu fún wọn lẹ́wù tílẹ̀ Yorùbá wà pé everybody mo ń bọ̀ ná yẹ gbẹ̀rẹ̀ sí bíbí everybody ló fẹ́ defend ilẹ̀ Yorùbá táwọn kan bá ní Yorùbá ọ̀tẹ̀ àtàbòsí yìí kàn Yorùbá ọ̀tẹ̀ àtàbòsí kò sábòsí kankan orí everybody ń gbóná. Akẹ́yìndé ní Iru Ekun ó ti dé Akẹ́yìndé gbẹ̀gbọ́n láti sá ó ti dé èyí tẹ́ wà wájú náà ní kẹ́ jábọ́ ṣùgbọ́n èrè ní ká máa gòkè èyí tẹ́ wà wájú ní kẹ́ jábọ́ o ṣùgbọ́n èrè ní káwọn náà máa gòkè àwọn òbí yín kú lórí Iru Ekun iṣẹ́ àti dé o àti dé eléyèdè aláyẹ kì í ṣe èèyàn dáadáa ẹ̀yin Yorùbá wí fans kí kátó go deeper Kwara State tọ́ni àmàwá àbànújẹ́ ṣe bá ní wá o à ń bọ̀ o ìrètí a kò lọ́nà ló jẹ́ àpẹ́ ní Kwara State wọ́n ṣe bá ní wá o à ń bọ̀ o ìrètí a kò lọ́nà ló jẹ́ àpẹ́ Iru Ekun ní Kwara State wọ́n ṣe bá ní wá o à ń bọ̀ o ìrètí a kò lọ́nà ló à ń bọ̀ Kwara State na wetin dey go nílẹ̀ Yorùbá àti àǹtí àwọn Fúlàní tó ń sọ mo sọ fún yín jọ́ kìíní àná mo ní mo kọ́ làwọn máa sọ lórí íńtánẹ́ẹ̀tì oromọ́dìyà àwọn yẹn ò máa wòdì bàbá wọn tó mọ àṣà tó ń jẹ́ Sunday Igboho tó mẹyẹ burúkú abìyẹ́ bàgẹ̀bàgẹ̀ wàhálà wọn ò ní gbé gẹ̀ẹ́sì wọn ò ní sọ táwọn ọmọ yẹn ń sọ ní sọ fún yín jẹ́wọ́ sọ́ńbẹ́ẹ̀nì lórí ilẹ̀ wa kíní sí bíbí. Báyìí stop mi lórí ilẹ̀ wa Gbawon bẹ́ẹ̀ ni à ń bọ̀ ní Kwara State wọlé Àdìsá wọlé ilé bàbá ọmọ kì í bọ̀mọ lẹ́rù ó yá wọlé à ń bọ̀ ní Kwara State ẹ tó máa kú ló máa kú ẹ tó máa kú ló máa kú we are no violent people àwọn wa sọ fún wọn àwọn wa jẹ́ kó yé wọn wípé àwa la nílẹ̀ wa o àní ẹ má ṣàyé fífi ẹ Fúlàní and you are a peaceful person mi mọ̀ bí a peaceful Fúlàní wa o tó bá jẹ́ Fúlàní tó lè pé òun ṣiṣẹ́ o ò fẹ́ wàhálà o ò ṣe kankan o ò jíyàn gbé you are welcome Yorùbá wa accommodative welcome to our land ṣùgbọ́n kò máa wá jí wa gbé lórí ilẹ̀ wa kẹ́ máa ń ta wa mú 50 million 50 million 50 million 100 million lórí ibo àbáyé ń ṣe yín ni wọ́n wọ̀nyí lè pè ní 50 million ìjọ káyọ̀ fífù I give you 50 million kill you there. Nígbà lórí ilẹ̀ wa gómìnà Abdulrasaki ó ní Sunday Igboho you are welcome to Kwara State ga Abdulrasaki ó ní kí Sunday Igboho máa bọ̀ ní Kwara State pé gbogbo táwọn ọmọ Fúlàní yẹn àtàwọn àfáà àkọ́kọ́ yẹn sọ lórí íńtánẹ́ẹ̀tì pé ọ̀tọ̀pọ̀ àwọn fàtọ̀ bá ń sọ̀rọ̀ yìí wọ́n ń ṣe ọ̀ríjìnà mọ̀ Ìlọrin má wá sí ilẹ̀ Ìlọrin kìíní kan ìyá yín ọ̀rọ̀ ọmọdé yín ẹ̀yìn ò máa wò dì bàbá ẹ̀ tó máa ṣà kò ní gbẹ́gẹ̀ sí ọmọ arún nígẹ̀ níṣẹ́ nígẹ̀ kan máa rún nígẹ̀ ni ká ló ń ba yín ta à ń sọ̀rọ̀ Àdìsá olókìní tájò òde Èkútélé ẹ lọ sápamọ́ síbì kan ní ọ̀ẹ́s kí kó máa bà yín lórí Àdìsá àti àwa jó fún wa ẹ̀ka kọ́kọ́ jóná Àdìsá o bọ́ sí mi. Olóyè yóò kọ́ olóyè inú sọ̀wọ́ lélẹ̀. Àwọn olóyè ẹ jọ torí Ọlọ́run èyí tẹ̀ ń wo sóyún
Gani Olóyèdé kọ́mẹ̀ntì yìí máa screenshot ẹ̀ máa send ẹ̀ sólóyè. Gani Olóyèdé ipe nǹkan kọ́mẹ̀ntì tẹ kọ yìí máa screenshot ẹ̀ máa dẹ̀ send ẹ̀ sí olóyè. Ẹ bẹ̀rù Ọlọ́run. Gani Olóyèdé ẹ bẹ̀rù Ọlọ́run. Kọ́mẹ̀ntì yìí mo máa screenshot ẹ̀ máa dẹ̀ send ẹ̀ sólóyè. Àlẹ́ olóyè ìrùjú wò lólóyè ń jò. Ọlọ́run ṣàánú fún mi. Olóyè ẹjọ́ kárí yín ẹjọ́. Yẹ kó lóye ẹjọ́ kárí wọn ní. Ayé ẹjọ́. Ọlọ́run ṣàánú mi lọ́wọ́. Olha como é que se nós já tá no meio da vez. Iru Ekun lẹ́ ń wò yẹn Àdìsá àti Ṣadé Tinubu ìyá wa Fọláṣadé Tinubu Èkó onígbàgbàkúgbà Èkó ti gba Iru Ekun Kwara State ti ẹ má bú mi tẹ bá bú mi wàhálà máa bú olóyè tẹ bá ti bú mi máa bú olóyè náà jó bí butterfly wàhálà tó yẹ pé mi ni mo jó bẹ́ẹ̀ mo pẹ́ ẹ̀yin fáǹsì mi ẹ ti máa bú mi ẹ bá mi bú olóyè mo bẹ̀ yín ẹ bá mi bú olóyè ẹ bá mi bú olóyè ò mọ̀ ọjọ́ tó yẹ pé mi mo lọ sí pàtí tí mo wá ṣe bẹ́ẹ̀ yẹn sì mo mọ̀ pé èébú lẹ máa bú olóyè ẹ̀rùjọ tó lóye ìjó yet ẹ̀ ń kọ we love him like that why will you love him ẹ̀ ń love èèyàn tí kò mọ̀ ọjọ́ ẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin fáǹsì mi wàhálà olóyè ti yà ń kan olóyè mo fẹ́ lọ fi yín gba pààrọ̀ ẹ jọ ẹ fẹ́ gba olóyè mo fẹ́ fi yín gba pààrọ̀ because ẹ ti ya bó oró mọ́ mi lọ́wọ́ ọ̀rọ̀ yín kò yé mi títí mo ti pàdé yín ní ìmọ̀ olóyè ti ya ṣóbógì mo lè yàn ya ṣóbógì ràn olóyè ti ya ṣóbógì ràn ẹni tó jẹ́ òwò wa lélẹ̀ ogun gbọ́ olóyè wàláì olóyè somebody need to call you to attention àwọn ọjọ́ tẹ máa ń jò yìí àwọn èèyàn níjọ akọni ni mo fẹ́ bú yín mo dẹ̀ ń wá sọ̀pọ́tà àwọn tó yẹ kó sọ̀pọ́tì ni wàhálà èébú náà ń bú mi ní comment section olóyè mo fẹ́ bú yín mo ń wé tó máa sọ̀pọ́tì mi má ti ní ẹ̀kọ́ sọ̀pọ́tì mi ṣàjọ máa bú yín dáadáa ṣùgbọ́n àwọn tó yẹ kó sọ̀pọ́tì mi wọ́n ní ijó akọgun ni àwọn kan níjó Oòduà ni àwọn kan ló dá bẹ́ẹ̀ òun náà wíjà nǹkan rí best dance ṣé best dance nìyẹn ẹ máa bẹ̀rù Ọlọ́run díẹ̀díẹ̀ ẹ yé máa parọ́ ẹ máa bẹ̀rù Ọlọ́run díẹ̀díẹ̀ ẹ wojọ́ gígí àwọn jagunjagun
onírọ́ ni ijó àwọn jagunjagun kọ́ olórí èèmọ̀ jẹ́ ẹ wo mo ẹjọ́ torí Ọlọ́run mo fẹ́ tọrọ ọmọ kan lọ́wọ́ àwọn ọmọ Yorùbá torí this can happen to anybody. Àṣàkẹ́ TV show mo rí page ẹ̀ mo rí pé views tó wà lórí page ẹ̀ mo rí pé kò tó nǹkan kan. Though I have sent her message, I have called her, and she called me back. Mo miss call rẹ̀, wọ́n tó pè mí, time tó fi pè mí yẹn mi ò sí ní ara láti lè speak a call. Àṣàkẹ́ TV show. Gbogbo wa la mọ ipa tí ọmọbìnrin yẹn ti kó nínú Yorùbá nation, nínú ìjàngbara tá à ń ṣe. Gbogbo wa la mọ ipa tí Àṣàkẹ́ TV show tó kó. I've not been able to talk with her, but gbogbo ọmọ Yorùbá tẹ́ ń wò mí. What happened to Àṣàkẹ́ TV show can happen to me, Yorubawuyi. Can happen to anybody. Then ẹni tó bá wá ṣẹlẹ̀ sí láàrin wa, how do we pay back? Ṣé a máa gbàgbé onítọ̀hún ni? Because I have seen that many people have forgotten about Àṣàkẹ́ TV show. Ó ní ipa tó kó nínú Yorùbá nation, nínú ká mú ìròyìn wá fún yín. Àṣàkẹ́ TV show gbòógì ni. Nínú ká sọ̀rọ̀ bó ṣe ń lọ. Àṣàkẹ́ TV show gbòógì ni. Ẹ̀mí kó mi sọ pé mi tí ì rí bá sọ̀rọ̀. Ṣùgbọ́n mo rò pé tó ṣẹlẹ̀ sí Àṣàkẹ́ TV show ó lè ṣẹlẹ̀ sí anybody. Wọ́n padà wá ṣe investigation. Wọ́n ní àwọn kan ni wọ́n lọ report page ẹ̀. So ó dàbẹ̀ ní pé wá ṣe sí page mi. Ẹ̀yin èèyàn wa tẹ́ ń wò mí. Ẹ bá wa type Àṣàkẹ́ TV show lórí YouTube yín. Ẹ bá wa lọ follow ẹ̀ padà. Gbogbo ẹ̀yin tí ẹ ti follow ẹ̀ tí ẹ wá rí page ẹ rí show ẹ̀ mọ́ ẹ wá kò dábẹ́. Tí tó máa gbé show Yorubawuyi náà lọ. Wọ́n gbé page mi náà lọ. Ẹ ti sọ di pé a rí ẹ̀ là ń pè ẹ̀ tábà rí ẹ máa pẹ̀ lómi. Yes, ẹ ń wo Yorubawuyi mo like bẹ́ ṣe ń wo Yorùbá ẹ ń wọ́dà program mo like ẹ̀. But Àṣàkẹ́ TV show tó ti ṣe dáadáa sínú Yorùbá. Èmi fúnra mi gan ní àná mo ṣe wá follow new page ẹ̀. Ẹ jẹ́ ká lọ follow Àṣàkẹ́ TV show lórí YouTube. Ẹ má jẹ́ kí God bless you for doing it right now. God bless you. Gbogbo ẹ tẹ́ bá mi lọ subscribe sí YouTube Àṣàkẹ́ TV show. Ó ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú ìjàgbára tá a ṣe yìí. Ṣé wá rí ẹ̀yin tó yẹ pé tọ́rọ̀ bá ti kan ọ̀rọ̀ láàrin àwọn àtàjẹjẹ Yorùbá síra wa because ọ̀rọ̀ tí mo gbọ́ mi ò kí ń dájọ́ tó wọn agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni mi ìfẹ́ gbẹ́jọ́ lẹ́nu anybody mi ìfẹ́ gbẹ́jọ́ lẹ́nu Àṣàkẹ́ mi ìfẹ́ gbẹ́jọ́ lẹ́nu anybody pé ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin àwa ara wa Àṣàkẹ́ TV show náà ló jẹ́ I don't know if she ọ̀rọ̀ ṣẹlẹ̀ ní àárín àwa ara wa ẹ wá lọ ń report page èèyàn ẹ lọ ń gbé page èèyàn wálẹ̀ ẹ̀yin tó ara yín ẹ wicked ìjàwó olóṣèlú lọ o definitely tó lọ máa fi ẹ̀mí Àṣàkẹ́ fún yín ẹ máa gba ẹ̀mí ẹ̀ tẹ́ bá bẹ̀rẹ̀ mi dánwó ẹ̀ wò wàhálà ara máa pa yín ni ara ó máa pa yín tẹ́ bá bẹ̀ I'm calling now maybe ó wà níbi iṣẹ́ tẹ́ bá bẹ̀ mi dánwó ẹ̀ wò ara máa pa yín ni. Kò kí ń sọ̀rọ̀ lérí because ẹni tẹ́ mú péjì èèyàn tẹ́ gbé wálẹ̀ tẹ́ bá pàdé ẹnìyẹn lè pa kí ẹjọ́ fa ọ̀rọ̀ ẹjọ́ kò jọ fa ọ̀rọ̀ láàrin àti bí wà níbi iṣẹ́ kò gbé kọ́ mi ẹ kò jọ fa ọ̀rọ̀ láàrin ara yẹn lọ́ọ́ rìpọ́ọ̀tì péjì tèmi wò gbogbo nǹkan tó máa fi bá yín jà gbogbo nǹkan pátápátá máa fi bá yín jà gbogbo nǹkan tó bá rìpọ́ọ̀tì péjì tèmi o gbogbo nǹkan everything tó wà láyé yìí pátápátá tó wà lọ́run tó wà nínú omi èmi ò ń ṣẹgbẹ́ à ń lékun sí ẹ onídìí òsì mi tó bá fi lè lé eku sí mi máa lé láyọ̀nù sí ẹ máa lé tiger sí ẹ máa lé alọ́kọ́dà sí ẹ
wo máa lé igi ọ̀rọ̀ inú igi máa lé sí ẹ máa lé spirit ẹ máa lé ṣù sí ẹ máa lóògùn everything tó wà láyé ni máa lé sí ẹ má lé kú sí mi ẹ bá jọ ní ìṣù jẹ́ kájọ fàálẹ̀ àwọn àkàjọ sẹ́ẹ̀tù ẹ̀ o tó bá ti má ti ṣẹ́ tó bá lè pè mí o bá wù yá ẹ̀ ṣe báyìí fún mi o tí máa bẹ̀ èmi bàjẹ́ sí yẹn máa bẹ̀ tí máa mọ̀ pé mo jẹ̀bi tí máa jẹ̀bi I will try to explain your follower God bless you ó ṣe live lánàá ìjọ wọ́n tẹ́ bá mi follow Àṣàkẹ́ TV ní sọmọnù ẹni tẹ́ ti bá wa follow mi ẹ̀yin náà ní sọmọ àwa náà ní sọmọnù I have not spoken to her about this. I called her many times. I messaged her. I think she's somehow one kind busy now because kúṣẹ́ máa mú iṣẹ́ yá tẹ́ bá ń ṣe show tẹ́ bá wò bí pé yóò mọ̀ ṣe ni please ẹ bá wa lọ follow Àṣàkẹ́ TV show Ọlọ́run bá mi ràn yín lọ́wọ́ Ọlọ́run bá mi dúró tì she have play her part she play her role she participated very well in this ìrìn àjò òmìnira ẹ má jẹ́ kí a gbàgbé Àṣàkẹ́ TV show ẹ jọ̀ọ́ mo fọlọ́run bàbá ẹ lọ bá mi follow Àṣàkẹ́ TV show. Because Àṣàkẹ́ disagreed that she will never support the politician. Her page was reported. Which politician? Politician wo ló reported page Àṣàkẹ́? Please, ẹ bá wa Mr. Arole. Mr. Where is she? She is doing show. Àṣàkẹ́ is doing show. Àṣàkẹ́ TV show, she is a show. But people are not seeing her show. I think she just opened another page. Ẹ má bẹ̀ mí dánwó ẹ̀ wo èmi ò mọ̀ gbogbo nǹkan ni màá wò. Tó bá lọ report page mi màá report ayé ẹ tó bá report page mi màá report ayé tó bá flag page màá flag ayé ẹ wá táwọn ṣe báyìí àwọn olóṣèlú tó lọ jí tó ẹnìkan bá ti ṣe wọn lè lọ arrest ẹ wọn lọ tì wọn lé definitely nǹkan máa di olóṣèlú ẹ máa ṣe nǹkan tó máa worst jù bẹ́ẹ̀ yẹn lọ we don't have to do that. Àṣàkẹ́ if you are seeing this show or maybe this show is sent to you later just know from Yorubaland I am sending you kisses sending you love sending you ẹ̀yà mi ní English mi gbọ́ òyìnbó mo ń send my heart is with you my heart is with you trust me mo rí pure Àṣàkẹ́ ó wá rí orí mélòó lórí náà bóyá 11 people Àṣàkẹ́ no we don't have to do that we don't have to Àṣàkẹ́ TV show aláti professor search fún ẹjọ Anna ti pay ẹni tẹ́ ṣe kínní ìkà níyìn o ìkà níyìn ìkà kí ló ṣẹlẹ̀ olóṣèlú wo náà yes she always online every day please follow Àṣàkẹ́ please yo orí wèrè wo ẹja wèrè ni ẹni tẹ́ follow tẹ́ gbẹ́sọ̀ Àṣàkẹ́ wálẹ̀ ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run mi ò lè irú ìjà wo la fẹ́ jáde bẹ́ẹ̀ ìjà bí kẹ́kú ni lẹ́yìn ìjà yìí bẹ́ẹ̀ lèmi àtẹnìkan ní iṣu lọ́rọ́ pariwo kò ní ìwé o ẹ̀yà Amẹ́ríkà deport ẹ̀ ìdè med ni èmi àtẹnìjọ ṣe láyé mọ́ láyé tó bá ti bá mi jà pé ká kú èmi wọn máa bẹ́ẹ̀ jàjà mi pé kò sọnù ni ọkọ̀ ti di Àṣàkẹ́ TV ó dà pé yọ ṣòkó òun ajú ẹ̀ ó yọ ṣòkó àjọ wá pé ní Àṣàkẹ́ TV ẹ wo kí n tó ṣe ní 5 hours ago èèyàn 197 ló wò kò dá bẹ́ẹ̀ ẹ má yẹ ká gbàgbé ara wa o Àṣàkẹ́ I love you Àṣàkẹ́ ló ń jẹ́ ìpòkó yọ ṣòkó mi wá jẹ́ Àṣàkẹ́ TV ìkànnì o ìkànnì God bless you for following her God bless you ẹ bá mi lọ follow ẹ ṣe Àṣàkẹ́ I will talk to you later or if you see this show please call me ẹ bá mi tag Àṣàkẹ́ please somebody ẹ bá mi tàgé Àṣàkẹ́ ẹ ṣe ẹ ká pàtàkì sọ́dọ̀ olóyè àdìsá àti àníṣe Ìgbòho Òòṣà sọ̀rọ̀ bàbá mi. kí ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi ẹ̀yin bọ́dà mi ẹ̀yin tí mo. ẹ̀yin tẹ́ bá mi fọ́lọ̀ Àṣàkẹ́ ẹ ṣe gan Àṣàkẹ́ TV ló jẹ́ nísìnyẹn ẹ ṣe gan ẹ ká pàtàkì sọ́dọ̀ àdìsá ọmọ Adéyẹmọ Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n ń pariwo ìpè Sunday Ìgbòho kò lọ́mọ ogun kò ní wá sí Kwara kò ní wá gbogbo ẹ̀ èèyàn 50,000 wọ́n ní kó wá wọ́n ní kò rí pẹ̀tẹ̀ ẹ̀ṣẹ̀ ń wọlé ò ní o ẹ kì í ká fún yín. Iru Ekun security network enrollment surpasses 80,000. ẹ bá mi kọ congratulations sí
congratulations wọ́n ní ká lọ́wọ́ ọmọ ogun 50,000 wá a ti gbé over 80,000 àwọn ọmọ ogun ni wọ́n ti rẹ́gísítà pé Iru Ekun ní sẹ̀ Àdìsá ní sẹ̀ Sunday Igboho ní sẹ̀ Olóyè ní sẹ̀ Iru Ekun ní sẹ̀ gbogbo ẹni tẹ́ ń pariwo online lẹ́wà ó ẹ lè máa jábọ́ tójú bá kojú bá ra wọ́n náà wọ̀n ẹ ní gbin everybody is now coming to Iru Ekun OPC Iru Ekun náà ń wá congratulations God bless you congratulations yẹn God bless you Mr. Abiodun OPC Iru Ekun ni wọ́n wá Àmọ̀tẹ́kùn àmọ́ gbogbo ẹ̀ everybody olórí la máa ń wárí fún God bless you ẹ̀rọ before you God bless you olórí la máa ń wárí fún Sunday Igboho ni everybody ń wárí fún sí admin 80,000 plus 1 ó dà pé tí máa fún yín ní bùlọ̀ lẹ́nu Iru Ekun old boy go to you give us Yoruba nation is Iru Ekun our destiny old boy máa gbá yín lẹ́nu. Now we are going to Kwara State ní ọjọ́ Thursday Kwara State Governor Kwara State Abdulrasaq Abdulrahman ó ní kí Iru Ekun máa bọ̀ ní Kwara State ajá tó bá lẹ́ni lẹ́yìn ló máa ń pọ̀ bọ̀ ajá tó bá ní ẹni lẹ́yìn òun ló máa ń pa ọ̀bọ. Iru Ekun akẹ́yìndé gbẹ̀gbọ̀n àti dé sí yín lọ́rùn gbogbo ọmọ Yorùbá pátápátá mo appreciate yín because eléyìí ó kọjá mi mo bí fẹ́ put ẹ̀ láàrin 3 months ọmọ Yorùbá nìkan even kí Nàìjíríà sójà àbí Nàìjíríà army àbí Nàìjíríà police kan náà àwọn fẹ́ recruit àwọn èèyàn tó máa gba salary kí wọ́n tó rí 80,000 ní àárín 3 months àbí ọjọ́ ọ̀la bí Iru Ekun náà àti lóyún ẹ̀ o kó tó di pé àbí ìjọ ọ̀la bí Iru Ekun ẹ wá wòye èèyàn voluntarily no salary o because for now lówó tàbí fún yín ní salary kò sówó kankan tàbí fún yín ní salary voluntarily over 80,000 ọmọ Yorùbá ẹ wò ìkúnlẹ̀ mi lélẹ́yìn mo kí yín lẹ̀ Yorùbá ẹ ṣé àdúpẹ́ tabarẹ èèyàn tó bá ń sọ wípé Yorùbá àbòsí yín pọ̀ ọ̀tẹ̀ àtàbòsí lẹ̀ ń ṣe ẹ sọ fún ẹni kó get out ẹnikẹ́ni yẹn get out ẹnu Yorùbá òkò ẹ get out yes over 80,000 yẹn Fúlàní wà ń bẹ̀ Alábọ̀dé wà ń bẹ̀ ẹni ibi wà ń bẹ̀ àwọn kí náà fẹ́ ṣe jẹ́ ká lọ wò wọ́n wà ń bẹ̀ àwọn ẹṣin òkọkú tí wọ́n rò pé ọba àbúra a máa lọ re wọ́n wà ń bẹ̀ oríṣiríṣi èèyàn ló wà ń bẹ̀ èyí tó wá fẹ́ dalẹ̀ ní ẹ má wá o ní ẹ má wá dalẹ̀ kí wọ́n bá dalẹ̀ nì ẹ tó bá ti dalẹ̀ nínú Iru Ekun kò ní dalẹ̀ so àwa ò ní ẹ má wá dalẹ̀ kíbi kí wọ́n bá dalẹ̀ ni kò sí nǹkan kan tó kàn wá àwọn tó bá ti mú ẹ sọ́wọ́ wípé Alábọ̀dé ni ẹ ká bá ti mú ẹ sọ́wọ́ níwọ̀n wọ nìkan lépè a máa wọ̀n ẹ́ ní ìrandíran a máa fi èpè a máa fi ṣe bathtub fún ẹ a máa rè é sínú ẹ tó bá ti wá lọlé tó bá kù lára ẹ wà lọ pín fún ìyàwó ọmọ ẹ̀gbọ́n àbúrò àwọn fámìlì ẹ a máa gbé alálẹ̀ Yorùbá máa fi wọ̀n ẹ́ ní èpè àwọn ọ̀nà má gbàbọ̀dè bá wò ní o má gbàbọ̀dè gbá àbọ̀dè yẹn má wulẹ̀ gbá nìkan gbé àbọ̀dè kó gbé mi kó máa gbé bọ̀ a máa fún ẹ ní nǹkan sọfẹ ní àtò lágbára máa gbé fún ìrandíran ẹ Yorùbá wuyì lórúkọ mi Yorùbá wuyì ìròyìn jẹ ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ kú dédé àsìkò yìí according to the time tí ṣòyí bàbá yìí mo fẹ́ kí ká tó proceed mo fẹ́ kí èèyàn méjì mẹ́ta kọ́kọ́ pè wọlé náà ká tó bẹ̀rẹ̀ mo fẹ́ bínú àwọn ọmọ Yorùbá inú àwọn ọmọ Yorùbá bínú wa ṣe dùn tó lórí ọ̀rọ̀ Iru Ekun ìgbà tó ti dé bálẹ̀ Yorùbá no imagine old boy you said okay mi ìtàn fóònù mo ní káwọn èèyàn pè Ogúndé
Ògúndé Yorùbá wí a tún ti bẹ̀rẹ̀ bí tíjọ́ wo bí ìtàn fóònù mo ní káwọn èèyàn pé jẹ́ kí n yọ bluetooth tẹ́lẹ̀ kú o. Ẹ̀dẹ̀ tó bá ti wá pè wọlé ẹ máa bá wa kí bàbá wa Àkànbí ọmọ olódò ọdẹ Bọ́lá Ahmed Tinubu àwọn náà gbìyànjú gbogbo nǹkan kọ́lá máa sọ fún yín Àkànbí náà tíráyì o gbogbo ẹ̀ tẹ́ bá ń bú dádì mi ọmọ olódò sledgehammer ẹ bá mi kí dádì mi o ẹ má bù wọn lé ẹ tó bá fi lè bú Àkànbí lẹ́yìn èmi àti ìjọ máa gbá yín blow ní ìgbẹ́yìn. Tẹ́ bá wà pẹ̀lú girlfriend ní ẹjọ́ ẹ má gbé show. Tẹ́ bá wà pẹ̀lú àwọn girlfriend àbáwọn màdámù àbáwọn dáàdì ẹ má wulẹ̀ pè dípò tẹ́ máa gbé kọ́ ẹ torí Ọlọ́run tàbí bá bóra jẹ̀bi tíktọ́ọ̀kì Ọlọ́run ṣe mi kú kí síbẹ̀ this is not my real nìkan ni mo ń ṣe show this is not my real face tí o tàbí bóra jẹ̀bi ẹ ti bẹ̀rẹ̀ ẹ bá wa gbóhùn sókè mi kọ́ ni mo ń ṣe show ẹ bá wa like ètò yìí náà number 1 nìyẹn ẹ bá wa like ètò ẹ bá wa ṣe tó ń pọ̀ lórí show yìí ẹ gbóhùn sókè. ẹ kú iṣẹ́ mà. Ẹ káàbọ̀. Ọlọ́run á fi iṣẹ́ yìí Ọlọ́run tiẹ̀ ti ń fi iṣẹ́ yìí lágbára Ọlọ́run ọba á túbọ̀ máa fi iṣẹ́ yìí lágbára Ọlọ́run. Ọlọ́run á mú wa délẹ̀ lérí. A dẹ̀ kú oríire ní Kwara o oríire wa ti dé. Ó dé Àdìsá dé. Lágbára Ọlọ́run Àdìsá dé ògo ti dé ìmọ́lẹ̀ dé òkùnkùn paradà. Lágbára Ọlọ́run ọba ìlú ìmọ́lẹ̀ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé àwọn olórí burúkú Fúlàní dé wọ́n kókùnkùn wọ́n. Àwọn ẹni òfò. Àmọ́ lágbára Ọlọ́run òòṣà ti dé òòṣà ti kó mọ́lẹ̀ padà. Ọwọ́ mi ló tẹ̀ kí mo fẹ́ kọ̀ tí. Àkànbí ọmọ olódò sledgehammer ẹ bá mi kí dádì mi Àkànbí ọmọ olódò dẹ ọmọ olódò sledgehammer ẹ bá mi kí Àkànbí ẹ bá gbóhùn sókè tó gbé kọlù ẹ lónìí. TikTok wọ́n ní kẹsẹ̀ ní àtìmí kí tó gbé yín sókè tó máa ń rìpọ́tì péjì mi sọ wọ́n ní kẹsẹ̀ ní àtìmí ẹ bá gbóhùn sókè tá à ń gbọ́ yín. Bàbá wa yẹ́rẹ̀ pé nẹ́tíwọ̀kì yín ò dáa ní àbẹ́yìn lẹ̀ wà nínú ilé pẹ̀lú madam. Bàbá wa yẹ́rẹ̀ pé nẹ́tíwọ̀kì yín ò dáa àbí kó jẹ́ pé ẹ̀ ń fọwọ́ pa madam lẹ́yìn lọ́wọ́. Ẹ bá gbóhùn sókè o congratulations to us o. Ṣé eré ètò lẹ́wà? Orí ètò láwa ẹ lè máa jábọ́ orí ètò láwa. Tọ̀mú kan ní kíkí yín ní ẹ̀yin bàbá ọmọ bàbá lójú sledgehammer. Ìṣòmolúàbí. Ọ̀gá ní kíkí ní akó ètò adẹ́kùn àwọn Yorùbá àgbò ní àwọn àgbómìnà o. Bẹ́ẹ̀ ni o, Àdìsá ń bọ̀. Òrìṣà dé. Àrètí wa ni mo pe ìyá mi ní ọ̀sán yìí ìyá mi ní lọ bí 80 years. Ó ń ṣàlàyé fún mi onígbò ń bọ̀ ní gómìnà inú ẹ̀ ń dùn ni. Inú ẹ̀ ń dùn ni. Ó dàbẹ̀ ní pé Ọlọ́run ń bọ̀ ní Kwara ni. Ó dàbẹ̀ pé Ọlọ́run ń bọ̀. Olóyè yẹn kò mọ lẹ́vù tóun tó. Àgàgà ní Kwara yẹn kò mọ nǹkan tóun wọ̀n. Tí wọ́n bá ti fa. 90 years yẹ àwùjọ àdúrà ló ń gbàdúrà ni ó ń gbàdúrà ni inú ẹ̀ dùn bí. Ó mọ̀ kan ní kí n kí yín lẹ́nu pẹ́ kú ètò ẹ̀yin bàbá ọmọ olódò sledgehammer. Tẹ̀wá ẹ̀tọ́. Tí dájú ẹ get out jọ sí dájú mi ò bá fún Sunday Igboho ní àyè ṣé wọ́n lọ sí Kwara. Ẹ̀bẹ̀ kí dájú mi ẹ get out. Ẹ fi yẹn lẹ̀ bàbá olódò. Ẹ má bù dájú mi lé ẹ̀jẹ̀ ó yẹ pẹ̀lẹ́ ẹ má bù dájú mi lé ẹ̀jọ̀ ẹ má bù Àkànbí ẹ bá mi online láwa ẹ lè pè wọlé online láwa Iru Ekun ti dé online láwa Kwara àwọn èèyàn mi tó ń pè mí ní Kwara ẹwí Yorùbá wù ẹnusù ẹwí Sunday Igboho mọ́bọ̀ ẹnusù ìnà ẹ kì í sáré ṣèké fún yín ẹni tó pè mí ọkùn ọmọ ìyá mi ẹwí Sunday Igboho mọ́bọ̀ ní Kwara mọ̀ wí he ní mọ́bọ̀ ní Kwara ó dàbẹ̀ ni pé Jésù ń bọ̀ ní Galilee. Somebody was telling me wípé òun kò fọwọ́ kan lára báyìí pé òun máa rí Sunday Igboho
ó wá ní Sunday Igboho ìjọ wo ni mo bọ̀ wọ́n wí ń bọ̀ ní Thursday everybody láwọn ò ní lọ sófo olóyè wetin happen náà adé ní ẹjọ́ ṣe fún wa ẹ̀yin ṣakọ ẹ̀yin náà gbóhùn sókè inú ti ń bí mi báyìí mo ti ń jẹ lọ sí olóyè ẹgbóhùn sókè. hello. ẹgbẹ́ ìwáwí. ẹ kú dédé àsìkò yìí. ẹ pé tó. àjọ ń ṣètò ní sáà o. kí àwọn olólùdé akí wọn gan. ẹ ṣe jàre ẹ ṣe lọ kí bàbá mi ẹ ṣe. ó dájú pé ọmọ Yorùbá gidi ni bàbá yẹn. ẹnu wa dùn gan níta fẹ́ ní sí pé kí bàbá Sunday Igboho ọba kó sọ àwọn ní ọ̀dọ̀ gọ́fúnà Abrahamu nìyẹn. bẹ́ẹ̀ ẹgbẹ́ fúlàní ni. bẹ́ẹ̀ ẹgbẹ́ ìfẹ́ tó dára yìí tí wọ́n. ẹni máa wá káàkiri wọ́n ṣọ́ra gbogbo ọ̀nà ni wọ́n fi máa wá èèyàn fi máa mú èèyàn pẹ̀lú ìbàwọ́ kankan máa bá ẹni tó dúró sí ọ̀nkẹ̀ fáwọn àwọn ìṣòfò wọn fúra o. ó sì máa gba àwọn ọmọ fúlàní tí bẹ́ńkọ́ aláàyè láti wọnú ìwé ẹ̀kùn tí wọ́n fẹ́ dálẹ̀ ní Kwara. wọ́n gbà láyé torí ilẹ̀ wa ni láti gbalẹ̀ padà láti gbà padà. lágbára Ọlọ́run. lágbára Ọlọ́run. ìyá mi táwọn àti ìgbà Kwara yẹn inú ìwé náà sì ilẹ̀ Yorùbá tó wà. àfi ká gba bẹ mọ́ra wọn àìní àwọn yóò kó omi lọ́wọ́ yẹn. ó kó mbẹ káfí Yorùbá bá Yorùbá káfí lélẹ̀ mbẹ. báyọ̀ la tún lè nísinmi ká dín gbogbo ìyapa wọn. àwọn ìyapa tó ń fò lékúlékú ká dé ká rí. gbogbo ẹsẹ̀ ká rí kó mọ̀ làgbà mọ́ káwà gàgà tá a nìyí ká lè jọba mbẹ. olùgbà tí wọ́n wá tí wọ́n pẹ́ pé ọmọ bá yọ gómìnà Yorùbá ní bá ń bẹ lórí olómi jákẹ́ ti gba Ìgbòho bẹ́ẹ̀ ni wọ́n ṣẹ̀tọ́ lọ àbí ẹ̀kọ́ ni nígbà tí èsì Yorùbá ẹ máa bí tó bọ̀ a máa sọ̀rọ̀ pọ̀ tó rẹ̀ lómi ló ti sọ̀rọ̀. ẹ ṣe gan a sì ní fídíò kan tá a sì fẹ́ play fún yín o bẹ́ẹ̀ mo fẹ́ káwọn èèyàn bá wa bẹ́ẹ̀ bí àwọn èèyàn ṣe ń dùn tó ní Kwara báyìí lọ́wọ́lọ́wọ́ yìí ẹlòmíì gan tó pé Sunday Igboho ń bọ̀ ó lọ ra kọ́mú tuntun pátá tuntun àǹkárá ọ̀pá mẹ́fà tuntun tó fẹ́ wọ̀ pé Sunday Igboho ń bọ̀ ẹrù bóyá Jésù ń bọ̀ ń Gálílì ni àwọn ọmọ ìyá mi wọn kódà ẹlòmíì ti lọ ra bàtà tuntun ẹlòmíì ti lọ kó àjọ pé Sunday Igboho ń bọ̀ ń Kwara kẹ̀ ẹ bá wa gbóhùn sókè. Iru Ekun ni Iru Ekun dé ògòdé. ó ṣe ọmọ ìyá mi Iru Ekun dé ògòdé. ògòdé àdìsá dé. adẹ̀dúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu bàbá lálùbáríkà. ẹ ṣe àkànbí ọmọdé sílẹ̀ ìjàmà lájú wa. adúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu bàbá ti góòlù bàbá fún wa. ṣe àyíká ni àjí. kò gbọ́dọ̀ tó máa bú bàbá Tinubu ní ìtọ́rọ̀ Nàìjíríà dé tó báyìí. bẹ́ẹ̀ni. tẹ́yìn ò bá fẹ́ ṣẹ lọ. bẹ́ẹ̀ni. because nígbà tí bàbá kọ́kọ́ ń lóòótọ́ bàbá bọ̀tà wá fi pé bóyá bàbá náà fẹ́ máa dọwọ́ rúbọ̀ létà la ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé ní gbogbo bí bàbá ṣe ń ṣe yẹn bàbá fọgbọ́n àgbà ṣe ni torí lórí burúkú làwọn Fúlàní yẹn lóòótọ́ tí bàbá Tinubu bá fọgbọ́n àgbà ṣe ó kọ́ sí gbogbo ti ṣẹlẹ̀ ní Nàìjíríà báyìí. àdẹ ní nǹkan kan nígbà yẹn. ẹjọ́ torí tọ́jú èmi ń ṣàdúrà fún bàbá Tinubu tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa ń sọ̀rọ̀ burúkú sí bàbá yẹn but nísìnyí níbi iṣẹ́ mo ń para báwọn èèyàn gidigidi nítorí Tinubu ni nítorí bàbá Tinubu pa ní Nàìjíríà nìyẹn the best president for now ta ní Nàìjíríà bàbá Tinubu ni number one. ó ní o. so lágbára Ọlọ́run àjẹjẹ bàbá Tinubu kún fún wa o. àní gbọ́ kú bàbá Tinubu lágbára Ọlọ́run. àṣẹ o náà ní gbọ́ tiwa àṣẹ. ṣé ká dúró ti bàbá Tinubu àlàfọ́mọ́ àlẹ́ Yorùbá àyàfọ́mọ́ àlẹ́ gbogbo wẹ́yìn ní onídúró ti bàbá Tinubu lọ́wọ́ yìí tó ní ìdá restructuring tó bá ti gba restructuring tó bá ti gba regional ilẹ̀ Yorùbá a máa dá dúró ni a máa dá dúró ká a máa dá dúró ni tí wọ́n bá ti gba regional. so ẹjọ́ bàbá Tinubu Ọlọ́run adékèmí bàbá yẹn mú lágbára Ọlọ́run gbogbo wa náà Ọlọ́run adékùn wa délẹ̀ lérí mọ́ kí yín o màmá Yorùbá wù lágbára Ọlọ́run. tí ẹ kí wa congratulations. Ọlọ́run túbọ̀ máa pẹ̀lú yín o. àṣẹ àti gbọ́. gbogbo ìlú ẹkùn pátápátá lágbára Ọlọ́run gbogbo àkàrà tí bàbá kó wọnú epo gbogbo ẹ̀ lọ́wọ́ kó jáde gbogbo àwọn ọmọ ìlú ẹkùn ẹnìkan kò ní kú mọ́ lórí ọ̀rọ̀ àní gbọ́kú olóyè lójijì àdẹ̀ ní gbọ́kú ara wa gbogbo ìlú pátápátá Ọlọ́run àti ìlú wa lágbára Ọlọ́run in the next 10 years
ilẹ̀ Yorùbá máa dàbí United Kingdom. á ju bẹ́ẹ̀ lọ lágbára Ọlọ́run ó máa ju Amẹ́ríkà lọ lágbára Ọlọ́run máa dàbí Canada ní á ju gbogbo bẹ́ẹ̀ lọ lágbára Ọlọ́run máa dàbí Canada. àṣẹ gbogbo yẹn nígbà tí à ń gbọ́ tó lóríṣiríṣi àti yá kí lorúkọ ẹ̀ World Bank àti yá wọn lówó IMF 1974 IMF bẹ́ẹ̀ àti yá wọn lówó bẹ́ẹ̀ àwa là ń yá World Bank lówó IMF à ń yá wọn lówó bẹ́ẹ̀ tá a máa fi mọ̀ ní pé ní tílẹ̀ Yorùbá bá dá dúró gbogbo wọn máa tọ̀ wá lẹ́yìn. bẹ́ẹ̀ ni ọ̀rá mi ẹ̀ ní dáa gbogbo wọn pátá wọn máa tọ̀ wá lẹ́yìn. lágbára Ọlọ́run àtúbọ̀ fi ṣe ní gbogbo wa. àṣẹ o ẹ ṣe gan ẹ ṣe. lágbára Ọlọ́run bá àwọn ọmọ yín lágbára Ọlọ́run àwọn náà dé èèyàn ńlá nílẹ̀ Yorùbá. àṣẹ àti gbogbo wa. lágbára Ọlọ́run àtàwọn ọmọ tèmi náà àṣẹ àti gbogbo wa pátápátá nílẹ̀ Yorùbá pátápátá òkè náà máa lọ lágbára Ọlọ́run. gbogbo Ọlọ́run ajá balẹ̀-láyọ̀ àti láyọ̀ àlàáfíà á lọ gbé orílẹ̀-èdè wa pẹ̀lú ayọ̀ àti ìfùnú. àṣẹ o ẹ ṣe gan ẹ jọ gbé tẹwà lórí show tẹ ẹ show ẹ bá wa like ètò ẹ bá wa share ẹ̀yin tẹ́ fẹ́ gbò sórí page yín ẹ gé ẹ lò ó ẹ má lò ní negative way positive way ẹ má wulẹ̀ fast ohun mi ẹ má wulẹ̀ change colour ẹ má stress ara yín ẹ lè gbé rọ èmi ò kí ń fúnyàn ní kí ló máa ń fúnyàn strike èmi ò fúnyàn number one nìyẹn number two any live show tí mo bá ṣe ò bá fẹ́ gbé gbogbo ẹ̀ kó whatever mi dẹ̀ kí n gba percentage wọn náà máa ń gba percentage wọn máa ní ẹyẹ tó bá pa lórí YouTube kó mú iye báyìí wá mi ò ń gbà ọ̀fẹ́ ní gbàlà àní kí ìlú mi ti ṣe é gbé kórílẹ̀-èdè Yorùbá kó ti ṣe é gbé kí Fúlàní má pa wá mọ́sẹ̀ no copyright God bless you ẹni pé mi gba English èmi ò fún yàn copyright bọ́ fẹ́ gbé show mi gbé ọ̀fẹ́ ni ò bá pa 1 million níbẹ̀ ò bá pa 20 million iye tó bá wọn kò ti pa mi ń gba pàṣẹ no pàṣẹ I say no to percentage on this platform ẹ bá mi like ètò ẹ bá mi share o ẹ bá mi set up pop lórí rẹ o ẹ ṣeun o. Iṣẹ́ my sister, yes, God bless you. Amen. Gbogbo wa là á jẹ wọn máa délé pé lórúkọ Jésù. Àmín o, àṣẹ Ìdùmarè. Gbogbo ẹni tó bá ní àmọ́ padà sí Kwara lọ́lọ́run ó bá dè mọ́lẹ̀. Ọkùnrin mi àṣẹ. Ó fẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́wọ́ bàbá wa Sunday Igboho. Ọlọ́run mọ̀ fún wọn ṣe o. Àṣẹ. Ọlọ́run mọ̀ fún wọn ṣe o. Wọ́n ní fọmọ ṣe wọn ní fàyà ṣe lágbára Ìdùmarè. Àṣẹ. I'm so happy. Gbàmú gbọ́pọ́n ń lọ Kwara kánjọ́ kan bá a lọ. Gbogbo àwọn Fúlàní tó ń pa wá ẹ̀kọ́ mọ̀ ló bá pa wọ́n run lójú. Àṣẹ. Ẹ dákun, ẹ ṣé mo dúpẹ́. I really appreciate you. I watch your program every day. Ẹ ṣé mà. Orí ẹ̀ mo tún wà báyìí. Ẹ ṣé mo dúpẹ́ mà. Àtìgbà mo ti rìtáyà mi ò kí ń ní ìdí ẹ̀. God bless you. God bless you. God bless you. Amen. Àṣẹ Ìdùmarè. Ẹ ṣé mo dúpẹ́ màámi. Ẹ bá wa fowó ránṣẹ́ sílé o because àwọn ẹ̀yin ọmọ Kwara ẹsẹ̀ ìdòwò sáwọn èèyàn ń lé o mo rẹ́ni tó pè mí pé òun lọ kó òun wọ àjọ òun lọ ra aṣọ tuntun bàtà tuntun mo láì ṣe pé Jésù ń bọ̀ ní Gálílì. Nígbà tí inú wọn fẹ́ ṣí ìdòwúgbà mo sọ fún wọn pé bàbá wa Sunday Igboho ń bọ̀ torí mo wà lé last year nígbà tí gbogbo rẹ̀ ń last year tó this year náà ni tí gbogbo rẹ̀ ń ṣẹlẹ̀ mo ṣe padà lé free ní kọ́lọ́hún ṣàánú wa o Ọlọ́run ṣàánú wa wọ́n ti ń pàwọ́ èèyàn ájú ó pọ̀ jù wọ́n ti rà especially àwọn àgbà wa tá a lọ. àtàjẹ́ gbóònù wọ́n pa ṣégè ẹ ṣeun gan. Ọlọ́run ṣàánú ẹ ṣe mo dúpẹ́ God bless. Amen. Ẹ ṣeun gan ẹ ṣe mà. Ẹ ṣeun. Yes ma. Ǹjẹ́ mo wípé ní Kwara báyìí ní Kwara state àwọn tó ti pè please be from Kwara state tẹ́ bá jẹ́ mọ́ Kwara tẹ́ bá ti pè ilé àbí wọ́n ti pè yín láti ilé nípa Sunday Igboho mo fẹ́ kí ẹ bá wa share experience yín àwọn tó pè èmi tó pè ní sọ́pọ̀ mẹ́lọ ra ó lóun kó wá àjọ ó lóun máa ra aṣọ tuntun àti gbogbo ẹ̀yin èèyàn mi ó lóun máa ra kọ́mú àti pátá ẹlẹ́yẹ ẹ̀wọ̀n lè gbà wá níyàwó ń Kwara o orí ìhìnrà pátá tuntun kọ́mú tuntun hello ma. Yorùbá wuyì màámi ọmọ ìyá mi ẹkún bò ní. ìrọ̀rùn láwà ìrẹ́wọlé gbogbo ìgbó lọ
ayọ̀ àti ìṣẹ́gun. Ìrọ̀rùn láwà. Ire wọlé dé. Gbogbo ìgbóná. Àti ṣẹ́gun. Àti ṣẹ́gun. Adúpẹ́, adúpẹ́. Adúpẹ́ àdìsá, adúpẹ́. Bàbá Tinubu, mo ṣàdúrà fún yín ẹ pẹ́ láyé. Àṣẹ. Gbogbo tẹ́ ẹ fẹ́ dà tó wù ọkàn yín ẹ ti dà báyìí. Ẹ̀mí láti fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run á fún yín. Àṣẹ. Ẹ̀mí láti yan láti tara yín ni Ọlọ́run ló fún Ọlọ́run á fún yín. Àṣẹ. Àṣẹ. Lágbára Ọlọ́run, wàá ṣe ẹlẹ́ẹ̀kejì. Àṣẹ. Tinubu, wàá rí bí accomplish iṣẹ́ ẹ̀ lágbára Ọlọ́run lórí ilẹ̀ Yorùbá. Mo wá gbàdúrà fún Àdìsá ọmọ Alájẹkú irun malẹ̀. Ó ṣà. Irun malẹ̀ ní Ó ṣà. Mo ṣàdúrà fún ọ. Agbára Ọlọ́run kò ní jẹ̀bi. Àṣẹ. Kò ní jẹ̀bi Àṣẹ. ilẹ̀ Yorùbá. Àṣẹ. Bí Yorùbá fọkàn wọn dá ẹlẹ́sìn ò ní jẹ̀bi. Àṣẹ. Bí wọ́n tún dá ẹ láre ò ní. Àṣẹ. Àṣẹ. Irú ògo Ọlọ́run. Àṣẹ. Gbogbo ohun tó ń ṣe yìí wá jèrè ẹ̀. Àṣẹ. 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 O ò ní ṣẹ́kù o. Àṣẹ. Àṣẹ. O ò ní ṣẹ́kù. Àṣẹ. A ní sunkún lórí ẹ̀. Àṣẹ. A ní sunkún lórí ẹ̀. Àṣẹ. 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 Sunkún lórí ẹ̀. Àṣẹ. Lágbára Ọlọ́run. Wàá wá jèrè ẹ̀. Ìran ẹ̀ á jèrè ẹ̀. Àṣẹ. Pẹ̀lú ògo Ọlọ́run. Bó o ṣe ń ṣẹ́gun àwọn Fúlàní bẹ́ẹ̀ náà ni kó máa lọ. Àṣẹ. Àwọn ẹgbẹ́ arúgbọ́nlẹ̀ á tì ẹ́ lẹ́yìn. Àṣẹ. Àwọn alálẹ̀lẹ̀ á tì ẹ́ lẹ́yìn. Àṣẹ. Àṣẹ. A máa jẹrí lágbára Ọlọ́run. Àṣẹ. Inú mi dùn, ara mi já, ọkàn mi balẹ̀. Ẹ dákun ẹ bá wa fowó ránṣẹ́ sílé o, ẹ fowó ránṣẹ́ sáwọn èèyàn lé o. Ọkàn wa balẹ̀ o. Ọkàn mi balẹ̀. Ká ní mo wà ní Nàìjíríà ní ìgbà torí ẹ̀ lọ sílé. Mi ìbá lọ pàdé Sunday Igboho. Láì fi pẹ́ẹ́nu pẹ́ẹ́nu pàdé Jésù ní Gálílì. Lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ni ṣùgbọ́n bó ti wù kó olóyè bí ọṣẹ fún mi a máa mọ́ra wa láyé àkàlàṣẹ pẹ̀lú ògo Ọlọ́run. Inú mi mọ̀ tó ṣùgbọ́n bó bá jẹ́ wípé bó bá jẹ́ kàn rẹ̀ ẹ̀dẹ́ náà ni lágbára Ọlọ́run kò sí nǹkan tó máa fi sọ́nà. Alálẹ̀ gómìnà ó mú wọn. Kò sí nǹkan tó máa fi sọ́nà. Orí wa á mú wọn. Ilẹ̀ á mú wọn. Tí wọ́n bá rẹ̀ ẹ̀dẹ́ Sunday ní ọ̀nà kan wọ́n máa ká ní ọ̀nà méjì pẹ̀lú ògo Ọlọ́run. Kò sí nǹkan tó máa fi ẹ́ ṣe o. Wàá lọ wàá bọ̀ láyé o. Lágbára Ọlọ́run wàá lọ wàá bọ̀. Ẹ ṣe òyà mi àtúgbé kọ̀lọ̀ lónìí. Ẹ ṣe Yorùbá wo yẹ kó iṣẹ́ takuntakun ẹ̀kọ́ àdìsí akitiyan yóò ní jáde láti pẹ̀lú ògo Ọlọ́run. Àjọ máa jèrè ilẹ̀ Yorùbá. Àṣẹ o, àṣẹ Èdùmàrè, àṣẹ. Inú mi dùn pé mo ti ẹ̀ parí ọ̀rọ̀ mi lénìí. Nẹ́tíwọ̀kì tó já yín lénìí adúpẹ́ ẹ ṣé mà, yes ma. Ní Kwara báyìí ẹ̀rọ bí Jésù ń bọ̀ Gálílì ni àbúrò tèmi pè mí wípé òun lọ TikTok wàhálà tí mo ní pẹ̀lú fún yín ni ẹ bá wa drop ara yín tẹ́ bá lè mute lórí TikTok tẹ́ bá ti lè mute ẹ drop ara yín a máa drop yín ni problem tí mo ní pẹ̀lú ní TikTok ẹ wọ́n ṣe ní kí n máa gba láti ìfẹ́ tó gbé yín wọlé màá má wọ ìmọ̀ ń bọ̀ màá ń bọ̀ à drop yín. Wọ́n ní mute TikTok yẹn bẹ́ẹ̀ mo ṣe gbé ìyọkọ̀ wọlé látàárọ̀ bẹ́ẹ̀ mo ṣe gbé wọn wọlé TikTok yẹn mi tiẹ̀ fẹ́ mi gbá tiẹ̀ rárá ni máa fún mi láì pàtẹ́jọ tó pé mo gbé yín wo tó ti ní. Ọlọ́run aṣọ yín ìyápàdé láyọ̀ ó dàbọ̀. Ẹ bá gbóhùn sókè. Bàbá mi ẹ̀ ní dààmú. Ẹ̀yin ọmọ ògbónà ẹ sẹ́ndì owó sílé a fẹ́ lọ pàdé Jésù ní Gálílì ẹkún ẹ bá gbóhùn sókè ṣe. Àjọ ń ṣe àwọn ọmọ gómìnà ẹ̀yin ọmọ gómìnà ọwọ́ yín dà ẹ jẹ́ ká rọwọ́ yín ọwọ́ mi rè bá gbóhùn sókè ẹ gbóhùn sókè ẹ̀yin náà nínú àwọn gómìnà ni wá ti bùbà jẹ́. Mo rò pé ẹgbọ́n ti lọ sílé ni. Ta ló lọ sí? Mi rí ìwò lánàá mo ní bóyá ti lọ lé. Bóyá ti lọ pàdé olóyè oyè bí àwa wà ń bí àti ilé lọlé báyìí. Nǹkan tẹ́ nǹkan fẹ́ sọ sí ni pé
ṣí olóyè ọjọ́ tó ọlọ́kọ́ ṣọ́ra because nǹkan tẹ̀mí rí ń bẹ̀ ni pé ó dà pé gómìnà ẹ̀ kò fẹ́ kọ́ wá mo rò pé bàbá Tinubu ló sọ wọn ló kàn má dẹ̀ pé kó jẹ́ kí olóyè kó wọlé tó wọ́n ṣọ́ra bó ṣe máa rìnrìn bẹ́ẹ̀ kọ́ má fi ara tọ́ gómìnà yẹn mo mọ̀ pé kò fẹ́ kó wá. Kò fẹ́ o. Èmi mọ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n ṣọ́ra ṣe o Ọlọ́run á dáàbò bò wọ́n. Ẹ bá wa ṣàdúrà fọlọ́yè ẹ bá wa wúre fún kó má ṣìṣe àtòun àkọ́kọ́. Bẹ́ẹ̀ni àtìgbọ́ àtìgbọ́ wọn ayọ̀ ló máa yọrí sí. Àṣẹ àṣẹ. Lórí wọn òkú ló máa já sí. Àṣẹ àṣẹ. Gbogbo ibi wọ́n ti lè pèrò láti ṣe wọ́n níbi wọ́n á forí ara wọn gbé ẹ̀rọ. Àṣẹ àṣẹ. Ìdí abá níbi àṣàṣà àṣẹ àṣẹ. Ibi tó ti lè fọwọ́sowọ́pọ̀ lórí Sunday Igboho láti ṣe wọ́n níbi. Ibi á bá wọn ẹ bá bá iná bàtà padà sàsì. Wọ́n á pa wọ́n run. Àṣẹ 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 àyínbọ̀ lọ́wọ́ ní àṣẹ àṣẹ wọ́n lọ wọ́n bọ̀ ní gbogbo àwọn tó kó lọ agbára Ọlọ́run Olódùmarè ayọ̀ ló máa gbé padà ó dẹ̀ ṣe máa rí ní àṣẹ ti gbó. Àṣẹ Ìdùmarè ẹ ṣeun gan bàbá wa God bless you. Ẹ bá wo olóyè wo ẹ bá mọ̀ pé ẹ wá sílùú kan ìgbómìnà àwa ẹ mọ̀ pé àwa máa ń ṣe àlejò àwọn máa ń wo olóyè àwọn ọmọ gómìnà ẹgbẹ́tẹ́ni yìí kan mi fẹ́ pèsè fídíò yìí ni wọ́n ń bi èmi pé ṣáwọn lè folóyè níyàwó ẹ jẹ́ kí ìyàdá mi fa okùn ọrùn mi báyìí ẹ fẹ́ kí ìyàdá mi fa okùn ọrùn mi ẹ bá yẹ fún olóyè níyàwó ẹ lọ fún wọn níyàwó nílùú mi kì í ṣe ẹ bá gbó sókè hello àti gbé kàn yìí o. Hello. Ẹ sìyàn. Ọ̀tọ̀ ẹ sìyàn bàbá ẹ ṣeun. Ibi iṣẹ́ mo wà, èmi náà sí Nàìjíríà bọ̀ tára mi jáde di pé ọmọ bí káàrin yẹn máa ṣẹ́ gírì. Bẹ́ẹ̀ lára mi fẹ́ rí. Lọ́lé ọdún tó mi lé lọ́dún yìí. Àwọn èèyàn lè lọ́lé ọdún torí àwọn ajínigbé. Ẹ bá mọ mo fẹ́ ẹ mọ tí nǹkan bá ń ṣèyàn tó bá ń dàgbà déèyàn ti fún yẹn inú èèyàn ń dùn ni o. Tears of joy. Ṣé parí máa pọ̀yàn sínú èèyàn máa dùn. Bẹ́ẹ̀ ló ṣe ń ṣe mí. Inú mi dùn dẹ̀ ká ní pé dúró jìnnà bí ṣàlódà ní ìgbà kéèyàn lè sáré lọ níbi wàhálà ẹ̀ máa lọ lé lọ pàdé lónìí. Wàhálà Yorùbá wù mí mọ tọ́lọ́ tí Tinubu ṣe fún wa pé kí Ìgbòho wá sí Kwara nígbòho olóṣì Fúlàní tó kọlà bí lọ fún bíbí sílẹ̀ ó máa lè ràṣákì àti kílẹ̀ náà jẹ. àbùdó ràṣákì ẹ mọ̀ bù gómìnà lónìí o gómìnà ti ní kọ́lóyè mọ̀ ọ̀bọ̀ olóhùn sọ̀rọ̀ ẹ̀ ń dá ní kó mọ̀ ọ̀bọ̀. Yorùbá máa ń sọ̀rọ̀ ẹ̀ dà sórí rẹ̀. Ẹ ṣe gan bá wa mo pé inú yìí dùn débi pé you are short of words láàrin ìṣẹ́jú kan fẹ́ẹ́ bẹ̀rẹ̀ question kan lọ́wọ́ yín tẹ bá wà ní Nàìjíríà tẹ wà ní Kwara lẹ́nìí ní Thursday tó lóye ń bọ̀ ní Kwara tẹ bá fojú kun lóye báyìí báwo lẹ ṣe máa fi. Ìyá mi mo fi Ọlọ́run tó dá mi búra mo fi Elédùmarè mo fi búra tí bá wà dé òun ní Nàìjíríà láti ṣe sọ. Àní tẹ bá wà ní Kwara lẹ́nìí ní Thursday yẹn àsúnmí pé wà ní Kwara ní Thursday báyìí nísìn ẹ wá fojú kun olóyè ní Kwara State báwo lè ṣe máa fi. Ìyá ẹ mọ̀ pé ẹni téèyàn ti gbóhùn ẹ̀ ti pẹ́ mo ti lọ eléré ìṣètò mi rẹ̀ mo rí nílẹ̀ ẹ̀kan rí ní Bàdágì nígbà tó ń kó mọ́tò wọn tí màá ṣe Yorùbá ní ìtọ́jà mo ti rí wọn rí nígbà pé mo kàn án táwọn tó tọ̀ mú sá gbogbo àwọn tó tọ̀ mú sá gbogbo ìwọ́n sá gbogbo pé Ìgbòho ń bọ̀ ẹ ṣe ń gbọ́ bàbá wa ọ̀rọ̀ yìí ti yé mi ẹ ṣe tà ẹ jọ ẹni tẹ́ ẹ̀ ń wà lórí show tẹ́ bá ní opportunity tẹ́ jẹ́ mọ́ Kwara tẹ́ àbí whatever ìlú tẹ́ bá mú kẹwàá tó lóyìn wá sí ìlú yín tẹ́ ní opportunity àti pàdé ẹ̀ báwo lè ṣe máa fi ẹ bá gbóhùn sókè.
Hello, ìyá mi. Bàbá mi ẹ̀ ní dààmú. Àpọ̀jọ́ mẹ́ta. Àwọn ní èní dá fún gómìnà Razaki. Ẹ ṣeun. Ìfà tinú ìgboro àwọn ògbónà bá inú wa ń dùn. Ẹkún kàwù mí bó o ní. Dáadáa ni o. Lẹ́ẹ̀ bá ti pè yín láti ilé ẹ dákun ẹ mówó ránṣẹ́ lé o. Èsì wàhálà. Tọ̀. À sì bẹ́ẹ̀. So àdúrà tí mo fẹ́ gbà fún lóyè náà ni pé wọ́n máa lọ rí, wọ́n máa bọ̀ rí. Àbọ̀ Ọlọ́run máa dájú lórí wọn. Wọ́n ṣe pé lọ náà ti máa pé bọ̀ lágbára ti ti parí. Ànígbọ́ aburú sí wọn, ànígbọ́ aburú sí àwa náà. Ọlọ́run máa mú ọjọ́ ró. Àṣẹ o. Lórí ìyẹn nìyẹn. Then number 2 tí mo fẹ́ sọ náà ni pé lórí bàbá wa àgbà olórí oko bámbàm. Ọmọ olódò sledgehammer. Bàbá wa ọmọ olódò sledgehammer. Àkọ́bí ọmọ olódò sledgehammer. Bàbá wa olódò jẹ. So ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ wọn náà. A dúpẹ́. Tó jẹ́ pé àwọn náà àwọn ọba bá wọn sọ wọ́n dẹ̀ gbọ́ wọ́n gbọ́ sí wọn lẹ́nu. Àwọn náà ṣe àwọn náà máa pẹ́ fún wa. Ọlọ́run máa bá wa dẹ́ẹ̀mí wọn sí. Gbogbo nǹkan tán dé igbó ètò dáadáa náà tán ní fún ilẹ̀ Yorùbá Ọlọ́run máa mú wá sí ìfúnṣẹ́. So mo tún wá fẹ́ bẹ bàbá wa Èṣù láàlú ògiri òkò. Wọ́n bá kó sí wọn nínú gbogbo nǹkan tí wọ́n fẹ́ ṣe tó máa mú kí gbogbo ètò wa tó máa fi mú wá sí ìmúṣẹ. Torí àwọn pípò yìí àlìbá wọn gbé so kí bàbá wa ó dì wọ́n mú kókó sí wọn nínú oró wọn lágbára láti fi lè ṣe àṣeyọrí torí nǹkan tó fẹ́ ṣe bébì ṣe ń rí nǹkan tó lágbára ni. Tí ó bá jẹ yó ẹni tí ò bá jẹ yó lè gbé ìgbésẹ̀ yẹn. Torí Jonathan tí ìgbé àfi ìgbésẹ̀ tí bàbá ń gbé yìí sin tán sì pé ogun fún tán fi lè dànù táwa náà dẹ̀ rí pé kàfí Jonathan sí ọ̀dà. So ìgbésẹ̀ tí bàbá wa dẹ̀ ń ṣe yìí sin ìgbésẹ̀ tó lágbára ni. Toró ó ti rẹ́ndà àwọn Fúlàní especially ó ti rẹ́ndà àwọn useless. Àwọn politicians ó ti jẹ́ kán mọ̀ pé wọn ò tó nǹkan tí wọ́n ń pera wọn. So ibi tó ń lọ nìyẹn. Bọ̀ kọ́lọ̀ èṣù láàlú òpin okùn bàbá nú kóró wọn lágbára kó gbé wọn ró. Torí mo ṣe ń wo yìí second term bàbá ó máa di wàhálà sótò kálukú máa lọ lọ ẹ̀. Mo dẹ̀ tún wá flashback náà gbà tá à sí Yorùbá nation. Ọlọ́run ló ní kí ká má tí ì rí Yorùbá nation gan gbà. Bẹ́ẹ̀ni. Bóyá ilẹ̀ Yorùbá gan bá ti pè tí wọ́n báyìí torí wọ́n bá wa já ogun agbára dẹ̀ wà lọ́wọ́ wọn. Ó láìkì kan wọ́n ènìyàn wa tí wọ́n bá dẹ̀ fún ènìyàn wa wọ́n ti gbalẹ̀ Yorùbá nìyẹn. So gbàtàn sọ pé a ní the political power so kọ́ ètò ìṣúná. Kò yé wa ń gbà yẹn. Kò yé wa so kó bá wa rú bàbá lágbára kó bá wa dì wọ́n torí nǹkan tí wọ́n ń ṣe yìí nǹkan tí ó lágbára ni torí ìsìn láṣẹ̀ṣẹ̀ rí gan pé Nàìjíríà ẹrù ẹ̀ kò ṣe kékeré ẹ̀rí wọ́n plan gbogbo ẹ̀ láti lé bàbá kúrò but Elédùmarè ó bá wa yanjú yẹn so bọ́lọ̀ sí bá wọn ṣe délẹ̀ so contribution mi nìyẹn torí tọ́ta mú bọ̀ tó jẹ́ pé bàbá wa lóyè sí máa jẹ́ last president fún Nàìjíríà. Àṣẹ. Gbogbo ẹ̀ ń lọ nìyẹn o. Ẹ ṣe bàbá wa. Gbogbo ẹ̀ ń lọ nìyẹn o torí lágbára náà second term gbogbo bí Nàìjíríà ṣe máa dàrú olúkálùkù máa wà lọ́wọ́ ẹ̀ gbogbo gbèsè tí wọ́n bá. Àwọn Fúlàní yẹn wọ́n mí Tinubu Ọlọ́run ló Tinubu fún wa o nílẹ̀ Yorùbá. Ọlọ́run ló Tinubu fún wa o. Àwa láàmú o mí ni wa gan o àwa láàmú o. Second term bàbá Mọ́tọ́lá constitution tán bá ju constitution wọ́n ní pé 6 years 1 term alone àwọn náà lẹ́tọ̀ọ́ láti gbé báìbù kí gbogbo ẹ̀ fọ́ká olúkálukú ó wà lórí ọwọ́ ẹ̀. Ẹ ṣe nǹkan ká gbé ká ọ̀nìyàn méjì sí kí ẹ̀ méjì náà sọ̀rọ̀ lórí TikTok ká wá play fídíò tá a tún fẹ́ play fún yín. Akànbí Ọlọ́run jẹ́ ká tí rí Yorùbá nation gbà àwọn Fúlàní wọn bá pa ṣégè sí wàhálà ẹ bá wa meet ṣàyẹ̀ ìṣẹ̀ wọlé ni àwọn tó tún tẹ bá lórí ìdẹ́mà sọ before ní sà ẹ bá wa gbóhùn sókè lórí fóònù ìwà alẹ́wọ̀ ẹ pẹ́ dé class ìwà wọn nìyẹn. Ẹ kú ọjọ́ mẹ́ta o. Yes ma. Àkú ara yá àti kú ara o. Àwa nìyẹn o Àdìsá ń bọ̀. Àbí
pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run yóò sì lọ láyọ̀ yóò bọ̀ láyọ̀. àṣẹ mo gara tán ni. bàbá rẹnikẹ́ni èèyàn kéèyàn tàbí inú obìnrin àbáfọ̀fẹ́ gbé jáde tó lókọ̀nà tí ó gbà pẹ̀lú gbogbo àwọn tí wọ́n jọ ń bọ̀. onítọ̀hún tó ní olóyè tó débẹ̀ ni ó ti gbèkú jẹ lọ́wọ́ ẹbọra. àṣẹ ìdùnnú àṣẹ. lágbára lọ́dọ̀ Ọlọ́run gbogbo ọmọ tẹ́tà bá kéwì polówó jáde lágbára Ọlọ́run gbogbo wọn ni wọ́n bá padà wálé pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run wọ́n padà wálé náà yí padà wálé wọn ò ní pa burú nílé aburú ò ní kó wọn lọ́nà lágbára Ọlọ́run. Kọ́tẹ́mì kan rí tí mo tó ṣe mí ní àhín nínú bí Abdulrahman ṣe ní kí olóyè wá ni pé ṣé ẹ rántí pé bẹ́ẹ̀ ni èyí tó ní tóun bá gbóhùn Sunday òtútù ó sì máa mú un ẹ rántí pé Kwara ló sá lọ láti gbà yẹn. bẹ́ẹ̀ni. ìyẹn ló ṣe mí ní ìgbọ́n mo mọ̀ pé. tẹ́lẹ̀ ó ní kó má wà tẹ́lẹ̀ ní ṣùgbọ́n màmí à ń gbẹ yẹn ọ̀pọ̀lọpọ̀ tó bá débi ìrùkáfò. ìyàwó lára àwọn akọgun tí wọ́n pa yẹn tó bọ́ síta ìyàwó wa ni. tó kú sẹ́kún ìyàwó kàwú mi ló fi bẹ̀bẹ̀bẹ̀ ló fi padà pé ó dáa kó máa bọ̀. ìyẹn ló ṣèmí hàhín pé ibẹ̀ ni ọkùnrin náà wà òkè ìkú òǹkú ara ibẹ̀ ló ó ní gbòǹdóògùn state tóun gbọ́ pé Sunday tó ń bọ̀ ńbẹ̀ báyìí kì í sùnmọ́jú òun sì pérégé ó di Kwara ló wà láti gbà yẹn títí di ìsinmi mo mọ̀ pé ààbò Ọlọ́run á dájú lórí olóyè àtòun àti gbogbo àwọn tí wọ́n jọ ń lọ àbúrò ò ní ṣe wọ́n o Ọlọ́run á gbà o gbogbo iṣẹ́ tọ́lọ́run ti ń ṣe kò ní dáwọ́ ẹ̀ dúró lórí ìrìn àjò ayé orílẹ̀-èdè Yorùbá o gbogbo àwọn tó ń dẹ̀ wá ń ṣe gbọ́ ìsọ̀ Ọlọ́run á pa wọ́n lẹ́nu mọ́ o Ọlọ́run á pa wọ́n lẹ́nu mọ́ o mo dẹ̀ tún fẹ́ sọ̀kan gbogbo prógráàmù àwọn ọmọ bàbá alágbádá funfun tẹ́ ẹ máa ń sọ̀rọ̀ tẹ́ ẹ máa ń gbé ẹyẹ gbé ẹ̀ ń bá wọn pawó ni ẹyẹ gbé ẹ fi wọ́n lẹ̀ jẹ́ wọn ó máa ké ẹkún ni talábòsí ẹ jẹ́ wọn ẹyẹ gbé mọ́ ẹ fi wọ́n lẹ̀ ẹni olóyè bó ṣe rọra ń wò wọ́n tí ò dà sí olóyè ráyè olórí wọn náà ṣó ráyè lọ́wọ́ ó tún bọ́ síta wọ́n tún gún gírántì tàfíì fún lórí kínní ó tún jókòó kẹtẹpẹ ó tún rojọ́ olóyè òtórí ẹ̀ bọ́ta pé nǹkan bọ̀ ẹ fi wọ́n lẹ̀ ẹyẹ bá wọn pawó mọ́ ẹ̀sùn àgbà fún wa iṣẹ́ tọ́lọ́run ṣe kò dáwọ́ ẹ̀ dúró orí òdodo ní lékè ní gbogbo ọjọ́ ayé gbogbo òdodo náà ló dẹ̀ máa lékè kò lóye lágbára lọ́dọ̀ Ọlọ́run ẹ kú iṣẹ́ ìlú. ìyàwó amúnikẹ́ bá wa gbọ́n sókè. àwọn fẹnuwú fẹ́ǹsì lẹ́ ń sọ yẹn àwọn fẹnuwú fẹ́ǹsì fẹnuwú gate nation lélẹ̀ tọ́ka dù Ìgbòho níṣẹ́ ẹ̀jẹ̀ má fún bàbá níyàwó bàbá ò fẹ́. ọ̀rọ̀ wọn ti tún ní pààrọ̀ àwọn ọ̀rọ̀ fún. ẹjọ́ bàbá ò fẹ́ ẹjọ́ ìyá dámì ti wà òkè fún wa àti kejì wọn ti wà òkè. báwa ṣe máa ń ṣe ní Kwara nìyẹn o. ẹ má ṣe bẹ́ẹ̀. àwọn ọlọmọ amúmọlọkọ tòun tó góòdì ẹ. àwọn cousins mi ọmọ gómìnà ni wọn ọmọ Gbàjà. ilé onílé ìṣẹlẹwo àwọn ọlọmọ amúmọlọkọ tòun tó góòdì ẹ bàbá fún lóye níyàwó ní Kwara a máa fún tòun ta bẹ́ẹ̀ ni o. ẹ gbọ́ ṣé ẹ̀fẹ́ yàwó fọlọ́yè ní Kwara àwọn máa ń fúnyàn níyàwó a máa fúnyàn ní ọmọ pẹ̀lú abẹ́ àwọn ọlọ́kọ̀ tòun tó góòdì ẹ̀. ẹ gbọ́ ẹ bá wa gbó sókè lórí fóònù. ó gbọ́ atọ́ yín o. ọgbọ́n àtọ́ Mrs. Yorubawuyi. Àwọn àpọ̀lú yín sà. Kíní kẹ́ mo fẹ́ sọ nípa tolóyè náà ni but no it's too late. Wọ́n gbọ́ pé ó wà ní Ìlọrin bá tàbí ní Kwara. Wọ́n ló wà ní Kwara. The only thing is that the only thing tó yẹ kí olórí òun nídìí ni the bomb detector tó jẹ́ pé gbogbo ibi tí ọba múùbù lọ kọmọ òun ní àwọn kìnìún yẹn ní ọ̀kọ̀ọ̀kọ̀ wọnú igbó lọ ní ọmọ ọrìn lọ ẹni tuntun bá bẹ́ẹ̀ lé ọmọ bọ́ǹfù lọ ni kó mọ̀ kojú da à ń ṣáájú lọ lẹ́dẹ̀ tí ń gò wọ́n sì lè wá fún mọ̀nà. Bàbá
fi tó kù pamọ́ ẹjọ́ ká kúrò lórí ẹ̀ ifá máa kọ́ wọn mọ́rin ilẹ̀ tí fá tẹ̀ á kọ́ wọn mọ́rin. dictator ó yẹ kó wá a mọ̀ wípé ó ti wà kí ní fúnra ẹ̀ níbẹ̀ tọ́jú ara ẹ̀ fẹ́. fún wọn wá ilé yẹn náà n fi suggestion pé mi tún mú wá nìyẹn yìí. ó dáa ẹ ṣeun gbogbo ẹ̀rọ làwọn àwọn náà ń gbọ́. kí wọ́n wá ọ̀nà kí wọ́n lè rí ilé yẹn. ok àwọn náà ń gbọ́ bẹ́ẹ̀ yẹn sọ bẹ́ẹ̀ ni sà. róbọ́ọ̀tì ni wọ́n kẹ̀ ṣáájú ní ọmọ ọ̀rọ̀ lọ. ẹ bá wa fi tó kù pamọ́ sà. ó dáa ẹ ṣe ń gbọ́ bá wa à ń bà bọ̀. Adisa ni sẹ. Tí sọ nǹkan tí mo fẹ́ sọ gangan. Ó yẹ bá wa sọ. Rasaki ṣé gbà yìí láàárọ̀? Ṣé gbà yìí láàárọ̀? Rasaki. Wọ́n bu gómìnà wa. A bú wọn. Ṣé bó ti pẹ́ tó ti kọ̀nfàmù kínní pé ṣẹ̀ríà ni àwọn pípù yìí ń gbé bọ̀? Bàbá ẹ jẹ́wọ́ fún wa. Ṣé Fúlàní lẹ́yìn náà ni? Àmọ́ o. Ẹ jẹ́wọ́ fún wa. Ilẹ̀ Yorùbá jẹ wá lógún o, àtọ́rí àníbòmí ta lè lọ. Àjọ òde lè dàbí ilé láéláé. Ṣé ẹ tó wà lórí ẹni sùúrù màmí because àwọn tó lórí YouTube wa àti ní issue pẹ̀lú àwọn TikTok. Ẹ jẹ́ tó wà lórí YouTube, Facebook, ṣé ẹ ń gbọ́ nǹkan tó ń sọ lórí TikTok please? Ṣé ẹ ń gbọ́ tí wọ́n sọ lórí TikTok? Ẹ dákun ẹ ṣàánú wa o. Ṣé ẹ ń gbọ́ tí wọ́n sọ lórí TikTok? Let me see your yes or no. Ìyá ẹ má bá a sọ̀rọ̀ nìṣó, máa wo kíni wọn. Ẹ ṣeun mà. Bí mo ṣe ń bá bọ̀, mo ṣe ń bọ̀rọ̀ yẹn bọ̀. Ṣé Fúlàní ni bàbá Rasaki? Ẹ má fàjà gómìnà wa ni ẹ má fàjà. Fàjà Yorùbá wuyẹ má dọ́rọ̀ mọ́ wa lẹ́nu, ẹ jẹ́ káwọn ọmọ Yorùbá sọ̀rọ̀, ó ń dùn wá. Ẹ̀yin àgbàlagbà lẹ sọ wípé nǹkan tó bá dé bá ojú ó dé bá imú. Ilẹ̀ Yorùbá òun ni gbogbo ẹ̀. Ilẹ̀ Yorùbá ni gbogbo ẹ̀. Mo pé wọn ṣẹ̀ṣẹ̀ dé náà. Kí wọ́n ló dé? This is the third time tí Fúlàní máa bá ìran Yorùbá jagun. Èmi sọ ni I have the history. Great grandfather ti tèmi, Atóyèjẹ Atóyèbí. Àwọn ni wọ́n jẹ lẹ́yìn Àfọ̀njá. Wọ́n jẹ́ kí ogun Fúlàní kókó ilẹ̀ Yorùbá. Kíni yóò ṣàjòjì? Return our history. Rájí Rasaki. Rájí Rasaki bá wo? Abdulrahmani Abdulrasaki. Abdulrahmani Sak. Abdulrazak. Ẹ bá wa dá history wa padà. Dàgbà òdìdí ìyálẹ̀. Ẹ bá wa dá history wa padà. Tẹ́ bá fẹ́ kí àwọn abiyamọ kọ́ gbọ́ ti yín. Tẹ́ bá ti fẹ́ kí ẹ tójú ilẹ̀ mọ́lẹ̀, ẹ bá wa dá history wa padà. Àwọn àwọn bèrè history. We want it back. We want it back. Ẹ má jẹ́ kó di pé àbẹ̀rẹ̀ sí drag yín ní online tó máa drag àwọn ọmọ yín. A máa drag àwọn ọmọ yín, wọ́n rí ìnáwó. Ṣé wọ́n rí nǹkan tẹ̀ ṣé wọ́n kí wọ́n news ni? Return our history, we want it back. And Fulani go back to Futajalon. Go back? Yorubaland. Go back. Ẹ ṣeun ìyá wa. Bọ́lá já sí báyìí, èdè wo lẹ́yìn tí wọ́n á sọ go back. Ẹ bá pàtẹ́wọ́ fún ìyàwó yìí, mo fẹ́ pàtẹ́wọ́ fún ibẹ̀ mi o. TikTok, I don't know TikTok ni. Ìyàwó Mọ́tọ́lá, thank you for this kí ló máa ń pè for the super sticker because ẹ fún mi ṣá. God bless you because I have been seeing your sticker. Wọ́n ṣàn dá gift bò mí lọ́tún lósì ni. Go back to your country. Fulani, go back to Futajalon. Go back. Ilẹ̀ Yorùbá is our land. Go back to your country. Go back to Futajalon. Go back. Ẹ jọ̀ọ́ lórí tàbí tá a dé yìí. AY, ẹ bá wa sọ̀rọ̀. Ẹ bá wa lọ́ọ̀tù ètò yìí. AY, ẹ bá wa gbóhùn sókè. Because lórí tàbí tá a dé yìí. Ṣé bá ti sí bẹ̀? Ẹ kà sí.
ṣe lójú rẹ lẹ́yìn ẹ tí ẹni mo ṣe Sunday Adisa o lójú rẹ lẹ́yìn ẹ tí ẹni mo ṣe ọmọ aládìkú Adisa lójú tó bá bù ẹ máa wò bẹ́ẹ̀ tí ẹni mo ṣe Sunday Adisa ẹ bẹ́ẹ̀ kú ọ̀la ní síá a máa fi síá parí síá a máa fi síá parí síá a máa fi síá parí Ògún gbọ́ a máa fi síá parí sọ̀rọ̀ sókè. rò pé rúntàn kó wá sílé olóyè Sunday Igboho ṣàlọ́jọ́ náà mi ò rò pé wọ́n kó lọ bá wọn nù gbó. wọ́n kó oníṣẹ́ wọlé aago mélòó ni wọ́n wọlé Sunday Igboho lálẹ́ ọjọ́ tí wọ́n kó yín. ó ṣẹlẹ̀ ní exam mi ò rò. ẹ jọ̀ọ́ ṣó yìí mo fẹ́ analyse ẹ̀ ni mo fẹ́ analyse ẹ̀ bàjẹ́ báyìí 5 minutes video ni ẹ máa bá wa dá sí analysis mi tí wọ́n ti analyse ẹ̀ ẹ máa bá wa kọ comment section ẹ máa pè wọlé ẹ máa bá wa dá sí. You see, we have to appreciate Tinubu. Tábà ní arìnbọn tí Tinubu ti ṣe sẹ́yìn tí ò dáa tó fi ṣe tó ń dùn àwọn ọmọ Yorùbá dùn sí ẹ jẹ́ ká fi ọwọ́ wọ́nú ká jèbù rẹ̀ àwọn olùgbẹ́bẹ̀ akímọ̀ ọ̀rìn kò rí máa mì wọ́n ní àwọn tó pawọ́ pọ̀ tó ń ba ilẹ̀ Yorùbá jẹ́ àwọn ọ̀nà máa pawọ́ pọ̀ tó máa tún ilẹ̀ Yorùbá ṣe àwọn àgbà wa inú là ń bú wàá kan ti sọ̀rọ̀ wọ́n ní tó bá yẹ pé àgbà Yorùbá nation nígbà tó fẹ́ gba Yorùbá nation yẹn ni Ògún gbọ́ Fúlàní wọ́n á pa Sandoro ṣégè bá àdáyà wọ́n máa pa sí wa lára tó gbà tá à ń pa Yorùbá nation tó gbà ẹ̀ la gbà á ni kí la ní àní nǹkan kan kí la mọ̀ àmọ́ nǹkan kan tó gbé ìyà yẹn ti pọ̀ jù wọ́n ti fẹ́ gbẹ̀mí lẹ́nu wa ṣé ń pa Yorùbá nation mo wá kí Tinubu bí mi pé kí ló ti mo kí Tinubu mo kí yín ọ̀rá Tinubu mo kí yín gan èmi sì ń bá lọ sí Nàìjíríà lẹ́nu ìsìn mo lè wọ Nàìjíríà wọn ò ní arrest mi wọn ò ní arrest mi mọ́ àwọn tí wọ́n bú yín nígbà tí a ṣe 10 campaign ní 2023 despite pé àwọn ará bí wọn lábúra jẹ̀bi mi wọn tó ń jábúra jẹ̀bi ṣá àwọn ará bí ẹ̀pá ará he làwa distinction làwa ará he ṣé wọ́n àwọn ará bí despite kò sọ pé Sunday Igboho ó lè máa yìnbọn fún Tinubu látẹ̀yìn ó lè máa ṣe kíníkò Akànbí thank you sir because ẹ rí i pé tó bá yẹ pé Yorùbá míì ni àbí àwọn ìwà tó ti ń ṣàgbàgbà láti ilẹ̀ wọ́n máa ní kó lọ arrest olóyè mi you are the first ọmọ Yorùbá you break that record lọ́dọ̀ tèmi Yorùbá wuyi omi mọ́ bomi o the first ọmọ Yorùbá tó tú ọmọ Yorùbá sílẹ̀ Tinubu ẹ break record yẹn ẹ tún wá ń fún wa ní follow up ẹ tún wá ní ká máa jó lọ ẹlẹ́wọ̀ ẹ̀yìn wa ẹlẹ́wà lẹ́yìn wa bíi ké tó bá yẹ pé báyìí ni àwọn ìjọba tí wọ́n ti ń jẹ ní Nàìjíríà ni wọ́n ṣe ń ṣe tó ìjọba Yorùbá bá jẹ ìjọba Ìgbò bá jẹ tó ní ẹ̀yin ìran ọ̀hún ó yá ẹ dìde ẹ defend ara yín tí ìran Fúlàní jẹ tó ní ó yá ẹ̀yin ìran ọ̀hún ẹ defend ara yín ẹ̀yin àwọn Haúsá jẹ ẹ̀yin ìran ọ̀hún ẹ defend ara yín ilẹ̀ Nàìjíríà ò bá ti gbòòrò jù báyìí lọ Tinubu ẹ ṣe ẹyọkan yìí o ẹyọkan tẹ ṣe ẹ ṣe ẹyọkan yìí ná because eléyìí sì ó máa jẹ́ kí àwọn èèyàn amazing business people men and women láti sọ pé àwọn fẹ́ wá establish sí ilẹ̀ Yorùbá mo ní fídíò kan bíi níbi táwọn Fúlàní ti ń pariwo pé tí Nàìjíríà bá pín lẹ́yìn wọn lórí wọn làwọn máa jẹ orí burúkú ìyà wọn ní àgbákò ìyà wọn làwọn máa jẹ ìyà títí débi pé àwọn tó máa mu omi lé lórí tẹ́bá continue báyìí tá à ń safeguard ilẹ̀ wa before you know it gbogbo àwọn wa tí wọ́n lọ ń gba grace nílùú kejì tí wọ́n lọ ìlú míì doctors lawyer kìíní kan the most paid robotic engineer in the whole world ní gbogbo àgbáyé the most paid robotic engineer ọmọ Yorùbá ni tó bá pẹ̀lú wa ṣe gbé a ṣe rọ́bọ̀tì nílùú wa rọ́bọ̀tì tó ń ṣe lé rọ́bọ̀tì tó ń ṣe tọ̀hún tó ń ṣe gbá tó ń ṣàwo
the most kíní kan kí náà pé wúkẹ́ mi gbọ́ English o ẹ máa wá mi gbà bẹ́ẹ̀ ni dókítà tó gbóyún ọ̀sẹ̀ méjì jáde nínú aláboyún ó ló ní kíní kan kankan àbí kíní wọ́n pe nǹkan àrùn tó yẹ pé oyún yẹn ní oyún ọ̀sẹ̀ méjì tí ò tí ì di dáadáa ó lè gbé jáde ó ṣe operation fún ó dá padà sínú olóyún yẹn ìyẹn tuntun ó dẹ̀ ọjọ́ kúnlẹ̀ dẹ̀ pé ó dẹ̀ bí ọmọ ìyẹn ọmọ yẹn dẹ̀ yè àwọn kọ́tà nílẹ̀ Yorùbá nìyẹn tẹ́ bá ń bá wa ṣe lọ báyìí before you know it ilẹ̀ Yorùbá máa gbòòrò débi wípé àìmọye àwọn a máa gba grace wa padà lost glory wa a máa wà able láti gbà padà because Yorùbá lost glory a máa gbà padà àwọn èèyàn wa wọ́n máa wọlé àwọn èèyàn máa wá ẹ wo nísà àwọn tó ń ṣe IVF ṣe kíní kan kọ́ ló bá gbọ́n tó ń wá ọmọ kọ́ ló bá mi dùn wọ́n nínú everybody ń wá sí Naija wọ́n wá ń ṣe ni tó bá bẹ̀rẹ̀ dókítà gbọ́ dókítà Adébọ́lá dókítà Oyètúndé dókítà Adéwù àwọn náà ṣe mọ̀dọ̀ nílùú mi àwọn mẹ́rin kan wá dé wọn ni wọ́n máa pa wáyé ní ọmọ bá wà sùn anyhow akọbí ó ṣẹyọ kan yìí o ó ṣe kan yìí ná kò sí nǹkan tó dàbí ilẹ̀ wa ìfúkan àwọn nǹkan 2027 ń bọ̀ àwọn Fúlàní ọmọ aláwọn ò ní gbà tẹ́ ìṣèjọba ojú rẹ̀ hàn wí bóyá kéṣù tápó sí èṣù tápó sí káwọn lè jà káwa lè wòran èṣù tápó sí tó bá wá lọ bíi tó dùn bẹ́ẹ̀ tẹ́bìtì ń lọ bí a ṣe lérò bẹ́ẹ̀ ni ká dá dúró ni a ní kí Gàmbàrí kó tàkìtì ó ní ilẹ̀ èlé a ní kó àtàyè ní ṣe bàtà kùnà la ní kó ta gbàdá má dá mi wọ̀ gbẹ́ ṣé lójú eré àbí lójú ìjà 2027 là ń dúró dé o à ń dúró dé 2027 tẹ bá wọlé wọn làwọn ò ní gbà tẹ bá lè wọlé Tinubu náà ò ní gbà kí ló máa wá ṣẹlẹ̀ ẹ jẹ́ ká wo ẹ̀ka kọ́kọ́ gbọ́ nǹkan tí onífìlẹ̀ ẹrù sọ omíyalé boyfriend Yorùbá wì omíyalé ti gbówó yà sọ̀rọ̀. èmi ò rò pé bandit tó ń jà lọ́wọ́lọ́wọ́ mi ò rò pé rúntán kó wá sílé olóyè Sunday Igboho ṣàlọ́jọ́ náà mi ò rò pé wọ́n kó lọ bá wọn nù gbó. wọ́n kó níṣẹ́ wọlé aago mélòó ni wọ́n wọlé Sunday Igboho lálẹ́ ọjọ́ tí wọ́n kó yín. ó ṣẹlẹ̀ ní exactly 1:35. lóru gàjọ. ẹ̀rí olóyè Sunday Igboho adogan pẹ̀lú ẹni tó jẹ́ bí ẹ̀gbọ́n olóyè. ìgbà tó di nǹkan bí aago 9 èmi Lady K àti ẹ̀gbọ́n mi kan à ń pè ní Ládélé. àmọ́ lálẹ́ ìjọ́un ìkànnì àwọn àgbà òṣèré wá kí wọn. ìgbà tó di exactly 1:30 àkọ́kọ́ ń gbọ́ come out. tẹ̀sí mọ̀ wípé wọ́n ti kọ́kọ́ dáná sunlé olóyè rí. gbogbo wájú ìta lé olóyè àwọn sójà ti lie down. òdì ẹ́sẹ̀ndì pé tọ́ọ̀chì ń ṣe service lẹ́gbẹ̀ẹ́ lé olóyè yẹn ń ṣèṣó òru lọ́wọ́. àwọn sójà lọ bá wọn DSS lọ bá wọn pé kán pa Mike. wọ́n gba gbogbo fóònù wọn pátápátá. police station forí ko. wọ́n ti gbogbogbogbogbogbogbò. wọ́n bẹ̀rẹ̀ sí ní yin ìbọn yìí. yíyọjú tí olóyè yọjú látòrí bákónì wọn lókè bá gbé ẹ̀yin ta nìyẹn nílé mi. fáyà gbogbogbogbogbogbogbò. wọ́n tó dákẹ́ káàní ìṣẹ́jú méjì. wọ́n tó gbé fáyà ẹ̀ mọ̀ nígbà tó wáyé pé tẹ̀yìn ti wájú bá ti yìn tán. wọ́n sáré sẹ́yìn fún sójà ṣe máa ń ṣe yẹn. àmì yóò tó bọ́ wájú. wọ́n fẹ́ fìbọn já géètì. géètì yẹn ò ṣeé já. yàrá tèmi ló sì dojú kọ géètì. bí aláṣọ dúdú tó fò fẹ́ǹsì wọlé. wọ́n kàn bẹ̀rẹ̀ sí ní pèsè wọlé ni. enter 2 enter 2. ẹgbẹ́ àti pèsè wọlé yẹn ni wọ́n mọ̀ ti tálẹ̀tì kọ̀ọ̀kan. a sì ń ṣe lórí ipa afẹ́ lọ ṣe rally ní July 4 lẹ́kọ̀ọ́ Yorùbá Nation rally yẹn là ń ṣe lọ́wọ́. sójà rí iná rówó. ó dà wọ́n jẹjà. tàti gbọ́ oró. àwọn tí wọ́n wọlé olóyè wọ́n kó owó tún jẹjà ẹ bá wa mute ẹ bá ti wọlé lórí YouTube lórí TikTok ẹjọ́ o náà ní gbọmọ àjọpọ ní kò sí wàhálà. rally yẹn là ń ṣe lọ́wọ́. sójà rí iná rówó. ó dà wọ́n jẹjà. tàti gbọ́ oró. nínú ilé bọ́ksà mọ̀wọ̀. Dani ọba ń jíṣẹ́ fún ìyá mi pé ọ̀rọ̀ aṣọ funfun pé kú ti dé báyìí. Usman agbábọ́ọ̀lù ni yóò ṣe wedding ní yóò ní ṣe jẹ́ Tuesday yóò ṣe wedding jọ Saturday. bó ń ṣe rí i pé kíní kaba òun ti tán sókè ó ti sá sórí rúùfù ìbọn náà ìjà gbogbo rúùfù bọ́. and unfortunately òun ọba escape onígbà tí wọ́n wọnú challenge tọ̀dọ̀ tiẹ̀ wọ́n rí i pé kò sí nǹkan kan rẹ̀ pé ọ̀dọ̀ alákọ̀wé dédé. ọlọ́ọ̀lọ́ba èdè tí ó di àbáyé tí ó ṣe àbí ìyálé ìyá rẹ̀ tí kò padà. wọ́n kàn tẹ ìkànnù àwọn PVC àbí nǹkan mọ́lẹ̀ ni wọ́n kàn jábọ́ sọ́wọ́n DSS
DSS. Ìbọn yẹn wọ́n yìn fún odidi 2 hours 40 something minutes. Ìyẹn fi yìn ìbọn. Tó bá jẹ́ wípé Àdògán lọ di bí aago méjì ní hòtẹ́ẹ̀lì yẹn ni aburú wọn ò fò, ikú wọn ò re. Àdògán ti wá pọ́lọ́pọ́lọ́ ó ti gbẹ̀gbẹ́ mọ́tò lọ láti wọ main building láti lọ rí i pé sólóyè Sunday Igboho wà dáadáa. Ẹ ṣe fi ìbọn tẹ̀lé olóyè Sunday Igboho ṣàwọnú ilé báyìí. Ṣé ń sàn wá ìyàwó olóyè? Who is this? Wọ́n wá ní 2 options. Option 1, wọ́n gbé petrol 50 litres dání. A one woman came out of the vehicle. Lẹ́gẹ́lẹ́gẹ́ báyìí ni wọ́n kàn sọ̀kalẹ̀ ni ó mú iPad dání ní sọ fún wọn pé no Igboho ń bẹ nínú ilé. They should catch him dead or alive. Báyìí náà wọ́n ẹ̀sẹ̀ kó babaláwo mẹ́ta ni wọ́n wọlé. Obìnrin yẹn wá sọ fún wa wípé òun ti ní interaction pẹ̀lú Igboho rí pé Igboho ní ìsìn tóun ò lè dì. Obìnrin yẹn wá sọ fún wa pé Igboho ló di ológbò. Eyẹyẹ nígbà tí ń ṣe kíníkan ní ìsàwó kíníkan ní ìsàwó yá yí padà. Wọ́n ń pọ̀fọ̀. Ológbò kan wọ́n rí obi mẹ́ta ó tún wá. Nígbà àánú bí alábá bẹ̀rẹ̀ sí ní pa ológbò. Ajẹ́ bá wọn pa Sunday. Èbó ti di ológbò. Nígbà pé ológbò tó sún wọn. Wọ́n bá gbé ológbò kan. Wọ́n gbé lọ. Wọ́n lè tán gbé lọ tó tóbi dáadáa. Ìbóyò gangan ni Sunday. Yàrá yẹn ni ìyá tó bí olóyè Sunday Igboho ṣá máa ń sùn. Who is there? Come out. Wọ́n kàn rápìdì ibẹ̀ nìbọn ti mú Àdògán láyà. Àdògán ò tètè kú. Torí Àdògán ń lu ọlọ́pàá. Àdògán wá ń rọ́. Ó wọ́ déta. So ìkànnì àwọn ọlọ́pàá rẹ̀ bó ṣe rí ní ọ̀gá mi. Ó jẹ́ àti orí ọlọ́pàá mọ́lẹ̀ báyìí. Ọ̀gá mi gbogbo ní ṣù kíní kan ìbẹ́lẹ̀ lóògùn. Ní a ṣe resort tó kí ẹ bẹ̀rẹ̀ sí ní yin gbogbo mọ́tò níbọn nìyẹn. Ìkànnì wọn ní abẹ́ rí ní mo ní ọ̀daràn ti rówó kó gbogbo mọ́tò báyìí jọ. Mọ́tò kan tó wá bẹ̀rẹ̀ sí ní sunkún ìní G-Wagon. Ní a ṣe kó àánú àti wọnú mọ́tò line up láti ilé olóyè Sunday Igboho ní junction Soka mọ́tò hami. Gbogbo ibi tó sọ̀rọ̀ àǹdí ilé olóyè Sunday Igboho ṣàpátápátá làwọn hami sọ̀rọ̀. Express Soka dé ilé olóyè Sunday Igboho. Ẹni mọ́tò sójà wà. Sójà ó ní kókó lórí. Àwọn ọlọ́pàá tó wà láàrin yín ṣé wọ́n kó àwọn náà bí ọ̀daràn ni. Wọ́n fọ́ gíláàsì ṣọ́ọ̀ṣì wọ́n kó gbogbo fóònù wọn. Ẹ̀ngbà kọ́ ẹ̀yìn 23 níbo ni Sunday Igboho wà. Àwọn náà ń sáré pé kí ilẹ̀ ọmọ mọ́ bá wọn. Bá a ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò nìyẹn lóru yẹn náà. Ó dà Abuja. Àkọ́kọ́ yà sí Èkìtì DSS headquarters. Who is Lady K? Wọ́n pa gbogbo wa pátápátá wọ́n wà ní unknown gunmen lọ́wọ́. Torí pé kété tí nǹkan yẹn ti ń ṣẹlẹ̀ Lady K ti go live. Bá a ṣe gbéra Abuja nù. Adé Abuja ní aago 8 alẹ́. Wọ́n wá mú aṣọ wọ́n fún ní kálukú láṣọ wọ́n wá ń so aṣọ mọ́ wa lójú. Pé bọ́yá ti ẹ̀fẹ́ lọ fi wá sí firing squad ní. Sójà wá láti France wọ́n wá láti kíní kan bá yálà yàrá ẹ̀ẹ́dẹ́ àtòdógbó ní ẹ̀ẹ́dẹ́ àtọ̀jọ́. Gbẹ̀dẹ́ DSS office l'Abuja. Ọjọ́ mẹ́ta tó ṣẹlẹ̀ sí mi lè gbàgbé. Another country entirely ní DSS. DSS ni mo ti fi ojú mi rí Buhari. Wọ́n ja gbogbo wa sí ìhòòhò ọmọlúwàbí àtòbí àtọkùn. Wọ́n ṣe mix wa máwọn bandits ni. Buhari wá bá wa ń bẹ̀ ní wọ́n kó wa wá. Buhari ní you won't divide Nigeria I go show am pepper. Ntọ́ àti wọ̀ ná. Ọwọ́ afẹ́sẹ̀ àwọn ọ̀gá yẹn ní ask you to go after lion you are coming here with cockroaches. Àmọ́ sẹ́ẹ̀lì tán fèmí sí opposite ti Nnamdi Kanu báyìí. Buhari ní. Ẹ lọ sí comment section fídíò yìí ẹ máa rí. Ẹ bá máa wo fídíò yìí fún fídíò ẹ̀ ní ọ̀dọ̀ Ajíbọ́lá Akínyẹ̀fà lórí YouTube. My analysis mo fẹ́ ṣe ni pé number 1 àwọn tí wọ́n ń pọ̀fọ̀ tí wọ́n wá sílé olóyè Sunday Igboho tí wọ́n ń pọ̀fọ̀ ṣé Fúlàní ni wọ́n àbí Ìgbò? Mi ò bí àwọn èèyàn ń gbọ́ question mi yìí dáadáa. Àwọn tí wọ́n wá sílé Sunday Adéyẹmọ Ìgbòho ṣá lálẹ́ ẹjọ́ tí eléré jàgbá lálẹ́ ẹjọ́ tí wọ́n fún èṣù ní nǹkan tí èṣù gba omi mu ṣé Yorùbá ni wọ́n ṣé Ìgbò ni wọ́n ṣé Fúlàní ni wọ́n? Ẹ kú dédé àsìkò bàbá mi fún mi ní ìṣẹ́jú 5 kí bí analyze show ìdí ẹ̀ máa padà pọ̀ lọ́dọ̀ yìí. Nígbà tí wọ́n wọlé Sunday Adéyẹmọ Ìgbòho tí wọ́n pa Àdògán tí wọ́n pa Àfà tí wọ́n ní Sunday Igboho ló di ológbò tẹ́yìn wá gbé ọ̀fọ̀ jáde tẹ̀bẹ̀ sí ní pọ̀pọ̀ sí ológbò. As of today bí Nàìjíríà ṣe wá rí ní èní question bẹ́ẹ̀ gbọ́dọ̀ bá mi sọ̀rọ̀ lé o bí Nàìjíríà ṣe wá dà léní àwọn babaláwo tí wọ́n ń pọ̀fọ̀ níjọ́ yẹn wọ́n tẹ̀sẹ̀ babaláwo let me call them the way àwọn wèrè tí wọ́n ń pa ọ̀fọ̀ níjọ́ tí wọ́n lọ sílẹ̀ Sunday Igboho ṣá níbi tí Nàìjíríà ṣe rí ní èní ṣé wọ́n lè fọwọ́ sọ̀yà wípé wọn ò tí ì gbé ẹni táwọn mọ̀ gbogbo àwọn tí wọ́n ń jí gbé ní ilẹ̀ Nàìjíríà lẹ́ni ṣé àwọn babaláwo yẹn ṣé wọ́n lè fi owó sọ̀yà pé àwọn ò tí ì gbé ẹni táwọn ti ẹ̀ gbọ̀n mọ̀ àbí táwọn ti ẹ̀ rí lórí íńtánẹ́ẹ̀tì
ṣé wọ́n padà ń wo fídíò bí Fúlàní ṣe ń bá àwọn èèyàn sùn lábàápa, bí wọ́n ṣe ń nu àwọn èèyàn, bí wọ́n ṣe ń kó àwọn ọmọ skul, bí wọ́n ṣe ń fìyà jẹ àwọn èèyàn, báwọn èèyàn ṣe ń ní dementia, bórí àwọn èèyàn ṣe ń yí, báwọn èèyàn ṣe ń pa àwọn èèyàn tó ń gba 50 million 30 million 50 million ní ọwọ́ àwọn ọmọ Yorùbá. Mo wá fẹ́ bèrè lénìí pé báwo ni wọ́n ṣe ń feel. Torí Ìrù Ekun yìí, ìwọ tó máa padà gbàbọ̀dè fún wa nínú Ìrù Ekun, ṣé wàá fi àwọn tó wọ́n pọ̀fọ̀ ní ọ̀kìnní àná, ṣé wàá fi wọ́n kọ́ ṣàríkọ́gbọ́n? Báwo ṣé ẹ̀rí ọkàn máa jẹ́ kí wọ́n máa sùn? Àmọ́ yín o, àmọ́ yín o, àwọn àmọ́ yín àtún yín mọ́ o, ẹ̀yin tẹ ń lọ pọ̀fọ̀ nílé Sunday Ìgbòho. Elédùmarè máa mú yín tìrantìran, tọmọ àti táyà tọmọ ni. Báwo lẹ ṣe ń feel lẹ́nu? AY ẹ bá wà on mute. Báwo lẹ ṣe ń feel ní èmi tí wọ́n wá ń pa ọmọ Yorùbá nípakúpa? Ìtàn wo lẹ máa sọ fún àwọn ọmọdọ́mọ yín wípé nígbà tí wọ́n lọ sílé Sunday Igboho, ẹ̀yin lẹ gbé ọfọ̀ lọ síbẹ̀, ẹ̀yin lẹ lọ ró ilẹ̀, wọ́n lé ẹ̀wọ̀n nǹkan ní kódà ẹ̀wọ̀n nǹkan sílẹ̀ wọlé. Báwo lẹ ṣe máa feel? Báwo lẹ ṣe máa sọ̀tọ̀ fún àwọn ọmọ yín pé ẹ̀yin lẹ wà nínú ògòtẹ́ ń jẹ́ jìn, ẹ̀yin lẹ gbé àgbákò wọ ilẹ̀ Yorùbá nígbà tí a fẹ́ gba òmìnira wa, ṣùgbọ́n àtọ́rí ìkànṣe kan lélẹ́dùmarè Ọlọ́run lò yín kí tí yín lè bá a bàjẹ́, káàdì sí kí tàbí lè bá a gòkè ni. Tó parí Yorùbá nation gbangba yẹn ni. Bóyá as of today, bóyá Fúlàní àti pa wá tán, ó ní inú yín ò ṣe dé dùn mí púpọ̀ pé Ọlọ́run tàbá ń ṣàdúrà ni Ọlọ́run wọ́n bá tèmi jẹ́ ìtútọ̀mọ ẹlòmíì ṣe. Ọlọ́run jálé yín ni ó fi bo tàwọn ọmọ Yorùbá lẹ́yìn. Ẹ bá wa gbóhùn sókè bàbá wa peace. Mo ń bọ̀ mi ò tí ì dé. Ẹ bá wa gbóhùn sókè peace. A tún máa lọ mo dúpẹ́ àti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àsìkò yìí. Mo dẹ̀ dúpẹ́ pé a rí ọjọ́ òní ní ayọ̀ àti àlàáfíà. A dúpẹ́.